أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الرب من المربوب. àwa ti dọ́gà mọ̀ àti mọ̀gá a ní bùkátà sí ẹrú tí wọ́n tún ń bọ́ mọ́ ọ̀gá ti tó wa. حسبنا الخالق من المخلوق. ọba olùdẹ́dà ti tó wa a nídìí ẹ̀dá kankan mọ́. حسبنا الرازق من المرزوق. kí ló ń wá kiri lọ́dọ̀ ẹni ó ń bọ́ nígbà tó ti mọ ẹni tó ṣẹ̀dá tó ń ṣẹ̀dí ẹ̀mú fún wa ìyẹn òun náà ti tó wa kí ló ń wá kiri mọ́jà mọ́ ara rẹ̀. حسبنا الله هو حسبنا. ọlọ́run ọba wa tá a dámọ̀ yìí ó ti tó wa òun náà ló tó wa. حسبنا الذي بيده ملكوت كل شيء. ọba tí kápá gbogbo nǹkan yányán tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti tó wa ti dá a mọ̀. وهو يجير ولا يجار عليه. gbanigbani kankan ò sí tó bá lóun dé. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله ونعم الوكيل للمحيي المميت الحي القيوم العزيز الجبار. حسبنا الله وكفى. ọlọ́run bá ti tó wa àgbà ti tó pẹ̀lú rẹ̀. سمع الله لمن دعا. ó sọ jẹ́jẹ́ ni ó wí sókè ní gbogbo ẹ̀yán yẹn kò sóhun tọ́lọ́hun ọba ò gbọ́. وليس وراء الله مروى. wá sí lẹ́yìn ọlọ́run ibi a tún lè fọkàn sí tá a tún lè mọ̀ rò pé àbẹ́ni báyìí tún lè gbà á ní. حسبنا الله لا
إله إلا هو عليه توكلنا وهو رب العرش العظيم. ọba tí ò sírú rẹ̀ tí ò sì ní sírú rẹ̀ ó ti tó wa, òun náà la fọkàn tán, òun náà la gbára lé. Hasbunallahu wa ni'mal wakil limuhyil mumitul hayyul qayyumul azizul jabbaru. Hasbunallahu wa ni'mal wakil limuhyil mumitul hayyul qayyumul azizul jabbaru. Hasbunallahu wa ni'mal wakil ni'mal maula wa ni'man nasiru. Hasbunallahu wa ni'mal wakil ni'mal maula wa ni'man nasiru. Hasbunallahu Olúwa ti tó wa. Hasbunallahu ó tó wa Olúwa. Ni'mal maula wa ni'man nasiru. Mandala Olúwa ọba tó ṣe gbọ́kànlé. Mandala Olúwa tó ṣe gbọ́kànlé. Mandala Olúwa ọba onírànlọ́wọ́. Hasbunallahu wa ni'mal wakil ni'mal maula wa ni'man nasir. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Tó ṣe wá ní mùsùlùmí, tó ṣe wá lólùkí Ọlọ́run, tó jẹ́ adáhùn mọ̀ pẹ̀lú ìtọ́dájú nínú àwọn orúkọ rẹ̀. Ó jẹ́ adáhùn mọ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ tọ́dáa jùlọ, tó sì wá fi wá sí ẹ̀yìn Muhammadu, èyí tó lóore jùlọ nínú gbogbo àwọn ànábì rẹ̀. A dúpẹ́ tọ́lọ́run ní ká jẹ́ olùgbàgbọ́ mùmínì, tọ́lọ́run ṣe wá lákìrun. A dúpẹ́ oore tọ́pọ̀tọ́pọ̀ tọ́lọ́run ṣe fún wa. A wá dá ọpẹ́ wípé ó ní a máa rí jẹ, ó ní a máa rí mu, ó fún wa lálàáfíà. A dúpẹ́ èyí tó ṣe fáwọn òbí wa. A dúpẹ́ oore mèremère tó ṣe fáwọn ọmọ táwa náà bí. A dúpẹ́ oore tá a lè kà tán fọ́lọ́run. A tọrọ ọ̀kẹ́ Ọlọ́run ìgẹ́ rẹ̀ fánàbí Muhammadu àti gbogbo àwọn ànábì Ọlọ́run. A tọrọ oore lọ́pọ̀lọpọ̀ fún gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa àtàwọn òbí tó bí wa. Oore Ọlọ́run kó dórí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa nítorí Ọlọ́run, nínú ọkùnrin, obìnrin, àlàáfíà Ọlọ́run kó bá gbogbo yín. A kí gbogbo ẹni tó yẹ ká kí, gbogbo ẹ̀yin tí ẹ má bá wa ká lọ lérí ètò wa Tafsir Surat Fatir tá a máa mú wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, wípé a káàbọ̀. Ọlọ́run fún wa láṣepẹ́ nídìí oore. Àmín. Ọlọ́run jẹ́ àṣẹ̀mí gígùn àtàlùbáríkà láyé. Ọlọ́run jẹ́ àmọ́ oore gbà sí. Àmín. Ibi tá a ti sinmi tafsiri náà, ó ní àyà 28 méjìdínlọ́gbọ̀n, àyà kejìdínlọ́gbọ̀n lákàgbẹ̀yìn. Ìtẹ̀síwájú rẹ̀ ń sọ pé innal ladhina yatluna kitaballahi wa aqamu ssalata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyatan yarjuna tijaratan lan tabur. yuwaffiyahum ujurahum wa yazidahum min fadlihi innahu ghafurun shakur. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفاضل الكبير. جنات عدن
يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ọlọ́run wá ní innal ladhina yatluna kitaballahi. innal ladhina yatluna kitaballahi. dájúdájú àwọn tí wọ́n mú tírà Ọlọ́run ọba lọ́kùnkúndùn al-Qur'anu tí wọ́n máa fi ọ̀sán tòru wọn kà á, wọ́n máa wádìí ìtumọ̀ rẹ̀, kí l'Ọlọ́run wí níbí, kí l'Olúwa gbà lérò níbí. wọ́n bá ka àyà kan, wọ́n á dúró lórí rẹ̀, ronú sí i, wọ́n á pọ́ndà lórí ẹ̀, wọ́n á digest rẹ̀, tó máa náà gbé ìjókòó Qur'an digest yìí kalẹ̀ wípé kájọ máa gbé ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹ̀ o. arántí wípé nígbà tí COVID-19 bẹ̀rẹ̀, tí gbogbo èèyàn ń gbélé, láwárí wípé èrò pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. àwọn èèyàn tí ń lọ bí iṣẹ́, àyè ò sí fún wọn láti lọ bí iṣẹ́ mọ́. ṣètánì a máa yá ọmọ ènìyàn lò tó bá rí pé ọwọ́ rẹ̀ gbé jẹ́. ṣètánì ọmọ yá àkókò ọmọ ènìyàn lò tó bá rí pé kò ní tí ń ṣe. ọdún náà la bẹ̀rẹ̀ wípé ká tún fi kún yìí tá a ti ń bá bọ̀ láti 2016, ìyẹn Friday reminder ọlọ́sọ̀ọ̀sẹ̀. ẹ jẹ́ á fi tafsiri kún, nítorí ọmọ ènìyàn tí ń gbénú léyìí oríṣiríṣi àṣẹ ní ṣètánì lè máa pa lórí íńtánẹ́ẹ̀tì. ọdún náà la bẹ̀rẹ̀ láti máa mú tafsiri wá sétí gbọ́ ara wa, bẹ̀rẹ̀ pẹ̀lú Suratu Hud. ọdún kan gbáko la fi tú Hudu. nígbà tá a tú tán, ó di pọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń jáde síta padà nínú COVID-19 láti wá rò pé ká gbìyànjú ẹ̀ tọ́lọ́mbá má gbára wá láti máa tẹ̀síwájú kó má jẹ́ Hudu nìkan, àmú Yusuf. Ọlọ́run tún fún wa ṣe àparí Yusufu. àwa mú súra ó tún ní Suratu Rahmani. Ọlọ́run tún fún wa ṣe láwa mú Fátírì yìí náà. à ń gbìyànjú láti jẹ́ kan nínú àwọn innal ladhina yatluna kitaballahi wa aqamu ssalah wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyatan yarjuna tijaratan lan tabur. innal ladhina yatluna kitaballahi wa aqamu ssalah وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. ó ní dájúdájú èyí tí ò ní èméjì nú bí ó ṣe rí ni mo sọ yìí wípé alladhina yatluna kitaballahi, àwọn tí wọ́n fi Kùránì ṣeré ní kíkà, ní gbígbọ́yé, ní ìrònú sí, tí wọ́n máa gbé ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹ̀wò ń lòdòdò à ń torí pé ibẹ̀ ni ìmọ̀nà wà. òun ni ìmọ́lẹ̀ tí ò lè ṣókùnkùn láíláí, òun lóríire tí ò lè dórí ibú láíláí, òun lòdodo tí ò ní di irọ́ láíláí, òun ni yìí tí ò ní di àbùkù láíláí. innal ladhina yatluna kitaballahi, àwọn tán bá mú lọ́kùnkúndùn láti máa kà á. wa aqamu ssalata, tí wọ́n tún wá ń kírun. wa aqamu ssalata, wọ́n ń kí lọ́sàn-án. wa aqamu ssalata, wọ́n tún kí tòru wọn ìjóró wọn lójú. wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyah, wọ́n tún wá ná nínú ń tà fún wọn. sirran, wọn náà ní kọ̀rọ̀ níbi tẹ́nìkan ò ti rí wọn pọ́n náwó, níbi tí wọ́n ní ti gba yìí níná, níbi tẹ́nìkan ò ní ti kí wọn kú iṣẹ́, wọ́n náwó síbẹ̀. wa alaniyatan, wọ́n tún ná ti gbangba, bẹ́ẹ̀ béèrè owó lọ́wọ́ wọn ń tà wọn aná, bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ wọn ní kọ̀rọ̀, wọn aná ti kọ̀rọ̀ nìyí tó máa ṣe ní bòńkẹ́lẹ́. ẹ̀sìn fẹ́ bẹ́ẹ̀, kọ́dà ẹ̀sìn tún fẹ́ ká náà ní gbangba tí èṣe ti kárí mi nígbà míì. bóyá tá a bá náà ní gbangba, bóyá ó lè wú ẹlòmíì náà lérí láti ná,
kí ewu lágbájá bí ti ń náwó sójú ọ̀nà Ọlọ́run èmi náà fẹ́ ṣerú ẹ̀ àwa náwó níta wọ́n lè kéde ẹ̀ nígbà tí ó bá ti jẹ́ ti kárí mi láti lè ṣe àwọn ẹlòmíì lákin káwọn náà ṣerú ẹ̀ in tubudu sadaqati fa ni'mahi tẹ́ bá náwó níta kò sáburú ń bẹ̀ wa in tukhfuha tẹ́ bá náà nínú kọ̀rọ̀ àtútù al-fuqara tẹ́ fáwọn tí bí ń pa ahuwa khairul lakum òun náà tún lóore àníyàn tó bá fi ṣe ló ṣe pàtàkì àwọn ẹni rí Ọlọ́run níwọ̀n àmọ́ náwó kọ̀rọ̀ àti gbangba. yarjuna tijaratan lan tabur. yarjuna tijaratan lan tabur. kò sí ń tán tí torí ẹ̀ náwó kò sí ń tán tí torí ẹ̀ kírun kò sí ń tán tí torí ẹ̀ ṣe tìláwà Kùránì mẹ́tẹ̀ẹ̀ta ta kà yìí kò sí ń tán tí torí ẹ̀ ṣe wáàsí kò sí ń tán tí torí ẹ̀ kíw kò sí ń tán tí torí ẹ̀ kírun fọ́lọ́run jọ́sìn fọ́lọ́run tọ́tayọ wípé yarjuna tijaratan lan tabur. wọ́n ń bọ́lọ̀ ń dòwò pọ̀ ní owó tí ò ní pàdánù láíláí owó tí ò ní dojúrú láíláí ni wọ́n ń bọ́lọ̀ ń ṣe oore ọ̀tọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n fi ń wá wọn kéwú nítorí gbajúmọ̀ wọn ṣe wáàsí nítorí èrò kìí ṣe nítorí àti lè pa àwọn èèyàn lẹ́rìn kìí ṣe nítorí àti lè lókìkí wọn kọ́ máa kéwú jọ nítorí kórúkọ àwọn ọmọ bá parẹ́ wọn ò sì wá máa kírun nítorí kẹ́ lè pe àwọn lólùjọsìn kẹ́ máa wá bẹ lọ́run lọ́dọ̀ àwọn wọn ò sì máa náwó nítorí kán lè sọ pé òun ni bàbá àdínní gbogbo ilẹ̀ yìí kò wóye kódà bí wọ́n bá ń pín oyè ní mọ́ṣáláṣí rẹ̀ bí wọ́n bá pín kan kò ní bínú yarjuna tijaratan lan tabur. torówó tí ń bọ́ lọ́n dàpọ̀ ọ̀tayọ̀ oyè ọ̀tayọ̀ òkìkí ọ̀tayọ̀ gbajúmọ̀ ọ̀tayọ̀ ń pé wọn kí mi kú iṣẹ́ mo fún ọ lówó ń jò ní ọ̀ á dúpẹ́ ajásùpọ̀ ń wá nǹkan mi lẹ́yìn owó tọ̀ náà nù kí sọ́lọ́ lọ́ ń bá dòwò pọ̀. àwọn tán lè ṣerú nǹkan báyìí ẹ má gbàgbé bí a parí ọ̀rọ̀ sí níjẹ̀ ẹjọ́ òun làwọn tí wọ́n bá ní márífà nínú Ọlọ́run tọ́lọ́run sọ pé innama yakhsha Allaha min ibadil ulama. inna Allaha azizun ghafur. àwọn tán lè rọ́lọ́ ń bẹ̀rù bó ti tọ́ àti bó ti yẹ làwọn tán bá mọ̀ ọ́n tá a ti bẹ̀ yá lọ bí ti ń jẹ́ márífà àti pàtàkì ẹ̀ ń pé ká mọ Ọlọ́run nípìnlẹ̀ ṣẹṣẹ sìn bá a bá mọ Ọlọ́run bó la ṣe fẹ́ sìn àmẹ́ni tá ń sìn irú wọ̀wó ní wọ́ rẹ̀ à ní mọ̀ ẹ̀sìn wọ̀ lálàáfíà tí ó bá ní márífà nínú la fi gbọdọ̀ jẹ́ àrífù billahi ẹni tó mọ Ọlọ́run bó la ṣe wá mọ Ọlọ́run a sọ díẹ̀ níbẹ̀ fúnra wa níjẹ́ ẹjọ́ a lè mọ Ọlọ́run àfi ká tọpa rẹ̀ lọ ọ̀nà kan láàrin tá a fi mọ Ọlọ́run ǹjẹ́ Ibn Taymiyyah àkọ́ní sọ pé àbí Ibn Qayyim tí ń sọ pé awaluwa jibina al-abidi marifatur rahmani bitawhidi. awaluwa jibina al-abidi awaluwa jibini alal abidi. awwalu wajibna alal abidi. awwalu wajibni alal abidi. awwalu wajibni alal abidi. awwalu wajibni alal abidi. awwalu wajibni alal abidi. Ma'rifatu rahmani bitawhidi. Ma'rifatu rahmani bitawhidi. Awwalu wajibin ala al-abidi. Àkọ́kọ́ ń tó kọ́kọ́ ṣe dandan fún ẹrú Ọlọ́run pé mo fẹ́ sin Ọlọ́run mo fẹ́ sin Ọlọ́run mo fẹ́ sin Ọlọ́run. Àkọ́kọ́ dandan tó ju gbogbo ọ̀run tá a fẹ́ kí lọ ó ju gbogbo àwẹ̀ lọ ó ju gbogbo sàárà lọ. Onike ma'rifatu rahmani bitawhidi. Ká kọ́kọ́ mọ Ọlọ́run la kọ́kọ́. Tá a bá mọ̀ á lè pè é lọ́kan. Á lè fún níwọ̀ rẹ̀ tó yẹ láfi lè gbà gbọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ọ̀fẹ́ gbàǹtọ́ mọ̀ gbọ́. Tí kèfèrí pálí bá tiẹ̀ bí ọ́n pọ̀ bá tó ń sìn ṣọ mọ̀. Kọ̀ wá lọ́ mọ̀. Wọ́n náà kàn sìn ní ọgọ́ sí. Kó láti wá mọ Ọlọ́run. Ibi ìròyìn mẹ́rin lẹ wà sí.
òun ìpìlẹ̀ gbogbo ìròyìn. Akramakumullah. àwọn ìròyìn yìí gbọ̀ngbọ̀n ni ó tìyàn lọ mọ Ọlọ́run. Sifatu tó yẹ sí pé yatarru minha al-insan aw yanfudhu min khilaliha ila ma'rifatillah. àwọn ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ó tì ọ́ gbọ̀ngbọ̀n ọ wà first láti gbàgbọ́ ọ wà first láti mọ̀. torí ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yẹn dúró níbi tí ìrìn àjò ọmọ ènìyàn pín sí. ìrìn àjò kan ló rìn nínú òròrí nínú ẹ̀mí nínú gbàgbọ́. ibi tí ìrìn àjò yẹn bá parí sí ló ti bọ́lọ̀ ń padé. ó rìn nínú ajizu àti dọ́nfù tá Ànábì Dáúdù sọ́njọ́ ní tààkà fúnra wa. nígbà tọ́lọ̀ ń bí kébù ló ṣe mọ̀ mí ó ní araftuka bid-da'fi wal-'ajz. èmi mara mi ní aláìlágbára ẹ̀tẹ́ni tọ́ka gara níbẹ̀ mo ti discover rẹ pé kọ́ọ́dìrù ni ọ́. njọ́ tágbára omi ènìyàn bá pin tó bá dópin ọ̀dọ́lọ́wọ́n ọba mọ̀. tẹ́ bá sa agbára sọ́tún sósì tí gbogbo ẹ̀ wá pin ẹ̀ wà dá ọba tí ń jẹ́ kọ́ọ́dìrù mọ̀. ọba alágbára ọba lè ṣe tágbára rẹ̀ ká ń tágbára tí yín ọ̀ka hàn. njọ́ tẹ́ bá ti ṣàṣetì ẹ̀ bọ̀bọ̀ alágbára pàdé ẹ̀ ti mọ̀ ọ́nù ẹ̀ ti discover rẹ̀. njọ́ tọ́mi ènìyàn bá ti rò pé òun lágbára mo lè ṣe kò ní discover Ọlọ́run. torí kò tí ì mọ kọ́ọ̀dìr ó sì ń rí rẹ̀ gẹ́gẹ́ bí kọ́ọ̀dìr ń pẹ́ni tó lè ṣe nǹkan ní mí. òun wà able òun wà capable. njọ́ tó bá ti rí end capacity rẹ̀ yóò mọ wẹ́ni tó lágbára jòun lọ. nípa òun ti rí òpin agbára tòun báyìí òun wá ń wá entity tó ní ju òun lọ. tó bá wá sọ́dọ̀ òòṣà tó bá ti rí pé òòṣà yìí náà tún ní limit òun náà tún ní tágbára ti ọ̀ka tá ní agbára ti ẹ̀tú ju tòòṣà lọ. yọ padà wá discover entity tágbára rẹ̀ ká gbogbo nǹkan ibi tí ó ti ní márífà nù. láàfin sọ̀rọ̀ aláàrẹ̀ ń jò ní aláàrẹ̀ tẹ́gbẹ́ lọ hospital tí kùn rẹ̀ wúgẹ̀lẹ̀ tí dókítà lóyún nǹkan kan ṣe é mọ̀ pé ipá ti pinnu. gbogbo wọn ṣagbára wọn ṣa oògùn wọn ṣe gbogbo tí wọn lè ṣe ipá ti pin. ọba tó wá ní gbogbo agbára ọ wà dé ẹ wà mọ̀ níbẹ̀ ẹ mọ̀ wá káàkiri ní pété lókù tó tún ní agbára kínní yìí. awaluwa jibina ala abide marifatur rahmani de tauhidi. àfi ká mọ̀ Ọlọ́run láfi rí ìsìn. Ọlọ́run á dáni lágara nítorí kó lè ká lè discover òun gẹ́gẹ́ bí alágbára ká lè tètè mọ̀ òun. ẹ máa wá káàkiri nípasẹ̀ agbára alukudiratu la fi mọ̀ òun nínú ìpìlẹ̀ ìròyìn Ọlọ́run ọba ní kúdírà wa. bẹ́ẹ̀ ni al-ilmu nínú ìpìlẹ̀ ìròyìn Ọlọ́run ọba lọ́wọ́ alukudiratu wal-ilmu ìmọ̀ níjọ́ tí ìròrí ọmọ ènìyàn bá pín tó bá discover ìpàlà ìmọ̀ kan lóhun yọ máa wá entity tó ní ìmọ̀ tó ju tòun lọ. ta ló lè fi tóun ọmọ yé òun ọpọlọ òun ti pín àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la àmọ́ tọ̀túnla àmọ́ tọdún tí ń bọ̀ àmọ́ tọdún mẹ́wàá sísìn. ǹjẹ́ nìkan ń bẹ tọ́mọ̀ án tí ó dá gbogbo alágara pé ọ̀ọ́bì gbogbo yẹn ọmọ ẹnìyẹn ló yẹ ká sìn ẹnìyẹn ló yẹ ká sábà ẹnìyẹn ló yẹ ká máa wárí fún àwa àtàrà mọ̀mọ́ níjọ́ tá a bá ti discover ìmọ̀ kan wa níjọ́ tọ́mọ ènìyàn bá ń la agídí ní ọmọ lọ yàyẹ̀wò agídí ló bí àyẹ̀wò agídí yẹn fẹ́ la agídí mọ́lọ́n lọ́wọ́ àìfẹ́ gbà fọlọ́ mo ghalabatul qadar mo fẹ́ fẹ̀yìn kádàrá lílẹ̀ ńlọ bí àyẹ̀wò concept tó wà ní àyẹ̀wò nǹkan ní ti ń bẹ níwájú tí wọ́n lẹ́nìkan ò lè má àfọlọ́hún mo fẹ́ nàgà mo fẹ́ wò àlémi náà gbà pé mo lè mọ̀ ní ìgbára mi ń jahil tọ́lọ̀ ní innahu kana zaluman jahula adá ọlá láìmọ̀kan ni àìmọ̀kan yẹn náà lọ́ọ́ bá kú torí ò lè mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la àwa fẹ́ mọ kọ̀kọ́ ń tipa mọ́ wa nàgà ìnàgà yẹn náà ń júwe pé àti ìmọ̀ límìtì wa àti ìmọ̀ ẹ̀ǹdì wa tá a bá dẹ̀ tí gbọ́ ẹ̀ǹdì wa yé a lè discover Ọlọ́run ọba a lè ní márífà aláyẹ̀wò yìí ṣe àárif kò mọ́ lọ́hùn. so níbi tí ìmọ̀ ọmọ ènìyàn pín sí ni mọ̀ Ọlọ́run ọba níbẹ̀ ni ó ti discover Ọlọ́run. bẹ́ẹ̀ wá ní ẹlẹ́ẹ̀kẹta àròyìn Ọlọ́run tátù máa fi mọ̀ Ọlọ́run òun ni sifatul baqa'i al-baqa. nígbà tá a bá rí i pé ewé ń kú egbò ń kú ọmọ ènìyàn ń kú àlìjànnú ń kú ẹranko ń kú
ó dá kí ni ó ṣẹ́kù tí ò ní kú mọ́ òòṣà tẹ ní àwa wárí fún yìí náà ń kú àwọn náà ń lò gbá tiwọn ó dá yìí ṣe tí Ṣàngó kúrò láyé kélédé tó ya ò mọ́ bẹ lọ láyé lọ gbére àti gbogbo àwọn Ògún wọn yẹn àti èṣù láàlú náà gbogbo wọn fàyè lẹ̀ kí ló dé tí gbogbo wọn ń kú nǹkan tó ju agbára gbogbo wọn lọ ní ń pa wọn in tí ò ní kú ló yẹ ká sìn bóde yẹn la Nábì Ibrahim dé ló ti discover Ọlọ́run tó ti ní márífà nígbà tí oòrùn yọ oòrùn òṣùpá lọ yọ òṣùpá wá wọ̀ Ibrahim ní la uhibbu al-afilin eléyìí ní the end ó ní fànà èmi ò fẹ́ sìn nǹkan tó ní fànà nǹkan tí ó ní bàkà tí ó mọ always exist tí ò ní wọlẹ̀ láíláí ni mo fẹ́ mọ̀ sìn eléyìí tí ó mọ wọlẹ̀ tí ó mọ fàsìkò kan yóò àsìkò kan pẹ̀lú náà ìnísìnlẹ̀ fànáwù ẹ̀dá lójú orí bàkọ́ wù khaliq Allahu akbar Allahu akbar lójú discover rẹ̀ akramakumullah nígbà tí oòrùn wá yọ ó ní hádá àkìbárù eléyìí tóbi ju tẹ̀kàn yẹn lọ ó tóbi ju òṣùpá lọ alámà àfàláti nígbà tóun náà tún wọlẹ̀ tóun náà tí ó pé wọn rọrùn ń ta mọ́ ilẹ̀ ṣú eléyìí náà tún ní límìtì ó níbi tí ń parí sí in tí mọ́ parí in tí mọ́ dópin kò yẹ ní sísìn èèyàn yẹ ní sísìn àlìjànnú ò yẹ ní sísìn kódà màláíkà ò yẹ ní sísìn gbogbo wọn ní the end Ọlọ́run ọba nìkan ni báàkì tí ò ní tán láíláí Allahu akbar ló fi jú ààrẹ pé kullu shay'in halikun illa wajha kullu man alayha fanin òun nìkan ní ó ṣẹ́kù gbogbo nǹkan tán nífin introduce ààrẹ sí wa pẹ̀lú bàkà yóò mọ̀ fi kúdúrà ẹ bá wo al-Qur'an láti bẹ̀ dé parí ẹ rí i pé gbogbo òròyìn tọ́lọ́run mọ̀ fi yín rẹ̀ ní gbogbo ìgbà introduce ààrẹ ká lè ní márífà bí kò mọ̀ fagbára ròyìn ààrẹ pé gbogbo kinní wọ̀nyí òun lòun ní kátẹ́gùn ọmọ fẹ́ òun lòun ní kí omi ọmọ ṣiṣẹ́ yọ nílẹ̀ òun lòun ní kí irúgbìn ọmọ jáde gbogbo àwọn tẹ́ fẹ́ sìn lẹ́yìn mi yẹn èwo ló nírú kúdírà yìí èwo ló nírú agbára yìí ìfìyẹn ṣàlàyé rẹ̀ fún wa ká lè mọ̀ ọ́n láti bẹ̀ ló fi jẹ́ pé yatluna kitaballah àfi káka Kùránì ká lè mọ̀ Ọlọ́run akramakumullah nbo ni márífọ̀ Ọlọ́run wà tá a ti lè mọ̀ àfikọ́ Al-Qur'an tó o bá kéwú àfikọ́ mọ́ lísìn sí àlàyé Al-Qur'an táfà bá ṣe wá sí 2 hours fún ọ sọ fáfà yẹn pé àfà ẹ̀ fún wa Al-Qur'an ní ibi Al-Qur'an ń pa wá òǹgbẹ rẹ̀ ń gbẹ wá ọ̀rọ̀ Ọlọ́run ní kẹ́ ẹ fi bọ́ wa orin yìí ti pọ̀ jù àtàwọn mp3 ọmọ ajá náà sì tẹ kó wá tẹ kórin sí wọn lórí ó ti tó ẹ fún wa Al-Qur'an afẹ́ ebi ọ̀rọ̀ Ọlọ́run pa kí lọ́lọ́run gangan sọ torí bẹ́ẹ̀ láti lè mọ̀ Ọlọ́run tá a bá sì mọ̀ Ọlọ́run à lè rí sìn àfi ká mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìròyìn tá a tún máa fi mọ̀ Ọlọ́run lẹ́yìn al-ilmu al-qudra àti al-qudratu al-baqa àti al-baqa'u ẹlẹ́ẹ̀kẹrin ìròyìn rẹ̀ tí ẹ máa fi dá mọ̀ pé ẹ ń pè mọ́ mọ́ Ọlọ́run ọba òun ni al-wahdaniyya àbí al-qiyamu bin-nafs nǹkan náà ni àwọn ìpìlẹ̀ mẹ́rin ìròyìn ẹ̀nu gbogbo ìròyìn tó kù wọ́n wá sùn lé àwọn ilé wọ̀nyí mẹ́rin wọ̀nyí ni ó fi ní tìrọrù àti discover rẹ̀ tó bá ṣe lẹ́yìn ìgbà náà lọ́mọ àmọ́ wà rẹ̀ ìmọ̀ bínú ìmọ̀ yọnu kí ni máa ń fẹ́ kí ni ó fẹ́ àmọ́ pìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìròyìn tí ó tì ọ́ gbọ̀ngbọ̀n láti mọ̀ Ọlọ́run ó rí i pé gbogbo tí ń jẹ́dá pátápátá ló dìpẹ́ndì lórí nǹkan mi kò sí ní tó dá dúró fún rẹ̀ igi ó dìpẹ́ndì lórí omi igi àtewé ṣebí tí ń jẹ́ wọ́n mọ̀ wúnú lẹ̀ lòjò tọrọ wọ́n dìpẹ́ndì òjò dìpẹ́ndì omi dìpẹ́ndì lórí atẹ́gùn gbogbo ẹ̀dá pátápátá ló dìpẹ́ndì èèyàn tó fẹ́ wárí fún lẹ́yìn Ọlọ́run ọba yẹn ń jẹun ó dìpẹ́ndì lórí ewéko ó dìpẹ́ndì lórí ẹranko náà dìpẹ́ndì lérí ewéko ní jẹ ní mọ̀ òun náà mú mi ní fi ń yè àwọn tó ń sin màálù gbogbo wọn dìpẹ́ndàǹtì ni wọ́n ń sìn gbogbo òṣà tábà sìn láyé pápátá gbogbo tábà wárí fún pápátá ẹ̀ rí i pé ó fọ̀nà kan lọ́nà sọ́nà kejì farati nǹkan míì ẹ̀ńtìtì kan tí ò farati nǹkan kan tí wọ́n pẹ́ tí gbogbo ẹ̀dá bá parẹ́ yóò sì lè ṣẹ́kù lóhun nìkan ó náà lọ́lọ́run. Allahu akbar. ọmọ wa fi ìdádúró lóhun nìkan yẹn discover rẹ̀ wahdaniyya nǹkan mẹ́rin yẹn ní ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀mọ̀ fi tí ọmọ tì í gbọ̀ngbọ̀n láti mọ̀ pé entity kan bẹ̀ tí ń jọ lọ́hùn. nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ni òye Fíráúnà náà ní gbà tọ́lọ́run introduce ara ẹ̀ sí Fíráúnà Ọlọ́run lò nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí láti júwe ara ẹ̀ fún Fíráúnà náà kò yé ó fi wahdaniyya júwe ara ẹ̀
Fìràwọn náà depend bó ṣe jọlọ́lá ọlọ́ba tó ọba tó yọ ṣẹ̀ṣẹ̀ pa àwọn kan ránṣẹ́ ni tí ń sọ pé ya Hamanu ibn li sarhan la'alli ablughu asbaba samawat bá mi kọ́ òkè kan kó ga gan mo fẹ́ tiẹ̀ lọ wo mo fẹ́ lọ wo sánmọ̀ mo fẹ́ dé sánmọ̀ yẹn ọba tí Musa ń sọ yẹn mo fẹ́ wà lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀yẹn kan ṣẹ́ ni kò lè pàṣẹ kí òkú tó wá dira múlẹ̀ kan náà ó rí láì lérí èèyàn ní fi ń jọba yọ ṣẹ̀ṣẹ̀ gun ẹṣin ní ṣọlá eré ẹṣin ni ó ti rìn ẹnìkan ni ó gbé èèyàn lórí tí fi ń jọba tí ó bá ṣe èèyàn mọ́ kò sí ti ń jọba mọ́ kò wà dání òsì fún un nígbà tí wọ́n á ní wọ́n woṣẹ́ wọ́n ń sọ fún wípé kẹ́mọ́ wo bí a ti ń wo àwọn woṣẹ́ mọ́ gbìyànjú àti borí kádàrá wọ́n sọ fún pé wọ́n ò bímọ kan ọmọ yẹn ọ̀dọ́lá lọ́wọ́ rẹ̀ ọmọ yẹn ní ó ṣe sábàbí tọ́ ló fi jábọ́ ní ọwọ́ rẹ̀ ó wá bẹ̀rẹ̀ mughalabatul qadar èyí mo fẹ́ borí ẹ̀ kò ní ṣẹlẹ̀ kò ní láíláí kò ní wá sí mọ́ṣẹ́ àgbogbo ọmọ tí àwọn ọmọ Ísírẹ́lì sì ní ó bímọ ọ̀hún ọ̀hún ni àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí gbogbo ọmọkùnrin tí wọ́n bá ń bí ṣé ọmọkùnrin lẹ́pọ̀ mọ́ wọn lọ́mọkùnrin gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti ń bí ẹ máa pa wọn. wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa pọ̀ ọmọ ọkùnrin. ẹ jẹ́ mọ̀ yìí pé ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ láàrin ìgbà tó ń pa ọmọkùnrin lọ́wọ́ yìí náà fúnra ìyàwó rẹ̀ lórí Musa ní àmọ́ láìkè lẹ́yìn tí ẹ mọ́ pa. wa alqayna alayhi mawaddatan minna wa alqaytu alayka mahabbatan minni àfisí lọ́kàn àfisá nàbì Musa lára ìfẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ìfẹ́ yẹn ni ó kó sọ́kàn ìyàwó Fìràwọn náà pé eléyìí ẹjẹ́ amú ẹ mọ́ ẹjẹ́ apá eléyìí liyakuna lahum aduwan wa hazanan wọn àmọ́ ipò ọmọ táwọn rí tẹ́ nìyẹn ọmọ táwọn sọ pé kó mọ́ kú yẹn ọ̀tá àwọn táwọn ń wá gangan náà nù ẹ̀rí àìmọ̀ ṣẹ́tì ríbi tí àìmọ̀ tó ti dá Fìràwọn náà lágara ìjọta nàbì Musa alayhi salatu wassalam padà dàgbà sọ́dẹ̀dẹ̀ rẹ̀ tó padà dé tó lèmi lòdì sí Ọlọ́run tó padà ráàrí dájú pé aṣọ́mọ tí wọ́n ní yọ̀dọ̀ lálọ́wọ́ mi ni ìjọ yẹn ló yẹ kó ti dọ́lọ̀ mọ̀ wípé èmi náà mo tún tọmọ yìí dàgbà ó yẹ kó ti mọ Ọlọ́run láti ìjọ náà tó bá lọ́lọ́run mọ̀ Ọlọ́run ti fàmì hàn márífà ti yẹ kó ṣẹlẹ̀ torí àyà àmì tí yẹn fi ní márífà Ọlọ́run ti fi hàn ó ti fa àìmọ̀kan hàn pé àìmọ̀kan rẹ̀ rí ó ti rí límìtì ìmọ̀ rẹ̀ ó yẹ kó discover ọba tó ní mímọ̀ tó ju tó ń lọ àsóhun náà lòun fọ ara àwọn tọ́ ọmọ tí wọ́n ní yọ dọ́là lọ́wọ́ òun àsóhun lòun fọ ara àwọn tọ́ dàgbà ọ̀dẹ̀dẹ̀ ń bì ló gbé dàgbà òun lòun ń bọ̀ fúnra ara àwọn lòun ní kán mọ̀ pélé yìí ẹjọ́ ọmọ ẹgbẹ́ nú ọ̀dẹ̀dẹ̀ mi Ọlọ́run yọ síbi níbi ó yọ sí níbi àlàílmù tóun ti bẹ́ẹ̀ kò tú rí Ọlọ́run tí ẹ̀ tó wá yọ síbi níbi kúdẹ́rà akramakumullah òun ní ìgbà tọ́lọ́run sọ pé walaqad arsalna nínú suratu walaqad akhazna ala Fir'aun nínú suratu Ali Imran akhazna ala Fir'aun bis-sinina suratul A'raf akhazna ala Fir'aun bis-sinina wa naqsin mina thamarati la'allahum yadhakkaruna Ọlọ́run ní mo mú àwọn Fir'aun àtàwọn èèyàn mo mú wọn bis-sinin tó fẹ́ ké ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون Ọlọ́run ní mo mú Fíráúnà àtàwọn èèyàn mo mú wọn bis-sinin pẹ̀lú ebi àwọn ọdún tí máa dá ọdún ọ̀dá ọdún tí nǹkan kò ní jáde mo dẹ́ sí wọn agbára la lòun apin wọn nípa agbára tí wọ́n láwọn níní wípé a mọ̀ nípa agriculture a mọ̀ nípa kíní kan gbogbo ọ̀jọ̀gbọ́n nù wọn pátápátá apin wọn nípa wànàkùsìn mìíràn samarati nǹkan oko wọn ò dàbí mọ́ kò mú nǹkan rúgbìn wá bíi ti tẹ́lẹ̀ mọ́ ebi bẹ̀rẹ̀ sí ní máa wọ̀lú a ṣe bẹ́ẹ̀ fún wọn la'allahum yadhakkarun bóyá wọ́n lè ti bẹ̀rí Ọlọ́run ọba a fẹ́ fira wa hàn wọ́n a fẹ́ introduce ara wa sí wọn láti bí kúdẹ́rà àwa ajízù wọn a fi hàn wọ́n agara wọn àtà iléeṣẹ́ wọn àti ìjọ́lẹ̀ wọn a fi hàn wọ́n kán lè discover kúdẹ́rà Ọlọ́run tòun ti bẹ́ẹ̀ kò yé wọn sí nǹkan kan wa qalu ma ta'tina bihi min ayatin litasharana biha
فما نحن لك بمؤمنين وقالوا ما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين ntí wọ́n sọ èyí tí wọ́n fi tibẹ̀ ronú tí wọ́n fi tibẹ̀ mọ̀ Ọlọ́hun ń pé àti wá discover Ọlọ́hun báyìí ó ti wá yé wa sí báyìí gẹ́gẹ́ bá dánwò tí kàn wọ́n náà tó tún ní tibẹ̀ mọ̀ Ọlọ́hun ó ti lé aláyẹ̀wò kan bọ́ bòmí ó ní àfààyàn ọmọọṣẹ́ yẹ̀wò dáadáa níjẹ́ ń tún lọ bòmí ó tún tibẹ̀ lọ síbi tí wọ́n ti ń gbé fàjànlẹ̀ ó tún tibẹ̀ lọ síbi tí wọ́n ti ń dawó ẹyọ láti ìjọ tá a ti ń ṣe é náà ẹ wo iye èèyàn tá a wo àyẹ̀wò kan tó márì tóun ti bẹ́ẹ̀ wọ́n padà ń fẹ̀ṣẹ́ jìra wọn lérí bẹ́ẹ̀dì ní sí wọn yẹ̀ wò ni wọ́n yẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́ni ní sunkún ọkọ ń pè mí ò gbádùn ọkọ mi ò gbádùn ọkọ mi ẹlòmíì ti kó kúrò nílé ọkọ ṣé dúdú wọn náà wọn yẹ̀ wò kan tó ṣe Ọlọ́run ti fi kúdírà hàn Fìràhùn ó fi kúdírà hàn níbi mímọ́ ó wá fi kúdírà hàn níbi agbára ó fi rẹ̀ mọ́ níbi mímọ́ ó sì fi rẹ̀ hàn nípasẹ̀ kúdírà agbára Fìràhùn tún jiyàn. Qalu ma ta'tina bihi min aya. wọ́n ní gbogbo orú àmì tó wulẹ̀ kí wọ́n Mùsá ó mọ́ wá kò sí bó ti lè pọ̀ tó. Litasaharana biha. ó fẹ́ fi pa wá nídán ni ó fẹ́ fi dán wa lójú ni gbogbo tó bá wù kó ṣe fama nahanu laka bimu'minin nígbà ọdọ irọ́ lásán gbogbo ẹ̀ wọ́n tún pè nírọ́ lẹ́yìn tán ti ń rá mi Ọlọ́run tún ní àdádúró bẹ́ẹ̀. Farsalna alayhimu tufana. a tún fi ìdánilágara ń pé kẹ́sà lè mọ̀ wá arsalna alayhimu tufana wá dẹ odò túfánì. Wal jarada. odò ya wọ̀lú gbogbo nǹkan oko wọn bàjẹ́ àtúnṣe yẹn bóyá wọ́n lè lẹ́nu wọ́n ṣe nípa lẹ̀mọ́ tó wọ́n dẹ̀ lajú wọ́n dàgbà nínú làákàyè nígbà náà kódà ìlú míì tẹ́sí pé ìtàn rẹ̀ ò tí ì pẹ́ bóyá 300 years ago kó tó di pé ayé tún lajú báyìí tẹ́ bá gbé wọn yẹ̀wò tẹ́ gbé àsìkò Fáráò yẹ̀wò gbígbà yẹn ṣe pẹ́ tó ẹ̀rí pé àsìkò Fáráò tún lajú jù wọn lọ bí ìgbà Fáráò náà ṣe jìnnà tó Fìràhùn náà nígbà náà wọ́n ní palẹ̀mọ́ wọ́n ní bá ṣe ń ṣètò agriculture wọ́n ní bá ṣe ń ṣètò omi kì í kàn yá wọlú wọ́n ní àwọn majari almiya àwọn ibi tó mi máa gbà tí wọ́n ti ṣètò ẹ̀ tí kì í dàrú tóun ti bẹ́ẹ̀ Ọlọ́run ní ká arsalna alayhimu tufana. a dá wọn lágara a fi límìtì wọn hàn wọ́n kán lè discover àwọn Ọlọ́run ń pe alágbára jà wọn lọ kán tààrẹ ẹ̀sìn wa arsalna alayhimu tufan àwa dẹ odò tufani sùn gbogbo odò yà wọ̀lú gbogbo ètò dàrú. Wal jarada. ìgbà tí wọ́n tún mọ̀ Ọlọ́run tí nígbà tí yẹn ọwọ́ kí ẹtí á tún gbìyànjú mi wò fún wa wal jarada àdẹ tata sí wọn gbogbo òlú tata kìkìdá tata ni àti gbogbo nù yàrá tí wọ́n gbádùn ara wọn mọ́. Wal qummala. àdẹ náà orí sí wọn. Wad-dafadi'a àtàwọn ọ̀pọ̀lọ́ ya wọ̀ gbòòrò ya wọ̀ gbogbo nù lé eré bẹ́ẹ̀dì tán sùn ọ̀pọ̀lọ́ ń bá wọn sùn bẹ́ẹ̀. Wad-dama. kódà tún dẹ ẹ̀jẹ̀ sí wọn omi odò dẹ̀jẹ̀ mọ́ wọn lọ́wọ́. ṣé ẹ rí dodo kinní wọ̀nyí ó ti tó ọmọlúwàbí láti discover Ọlọ́run àbí ò ti tó. Ayatin mufassalatin. Ọlọ́run ní àwọn àmì wọ̀nyí á dá oríṣiríṣi tí ń lọ bí 9 báyìí àbí 7 tọ́lọ̀ ń kó wá fún àwọn ọmọ Ísírẹ́lì àwọn tẹ́ntẹ̀lá ànábì Fìràhùn tẹ́ntẹ̀lé Fìràhùn àti gbogbo àwọn ìjọ rẹ̀ wípé ẹ tara bẹ̀ mọ́ Ọlọ́run ẹ tara bẹ̀ dá agbára Ọlọ́run ọba mọ́ tòun ti bẹ́ẹ̀ wọn ò discover Ọlọ́run ọba yìí tí wọ́n fi mọ Ọlọ́run ìgbéraga wọ́n ṣe. Wa kanu qawman mujrimin. ọkàn wọn ti torí ẹ̀ lé sí ni Ọlọ́run júwe ara ẹ̀ fún wọn nípasẹ̀ kúdẹ́rà wọn ọ̀mọ́ nípasẹ̀ ẹ̀mọ̀ wọn ọ̀mọ́ nípasẹ̀ wádà níyàtú wọn ọ̀mọ́. ìjọ ti Fíráúnà náà tó discover Ọlọ́run ó ti late ìpasẹ̀ Fánáù ìgbà tẹ́mi rẹ̀ dópin
nígbà tẹ́mi rẹ̀ dópin ló ṣẹ̀ṣẹ̀ wá realize pé báàkì lọ́lọ́run ọba tó ju òun lọ wà àmọ́ kò wá ṣàǹfààní mọ́ torí kò sẹ́ni tí ò ní padà mọ́ lọ́hùn kò sí tí gbogbo wa bá kú àmọ́ lọ́hùn gbogbo ẹni tí ń béèrè wípé ta lọ́lọ́hùn ṣe é pé nìkan pé rẹ̀ ń ta lọ́lọ́hùn ẹ sọ fún pọ́ ń padà mọ́ lọ́hùn ọkàn kan jù ní àmọ́ dáa kó o tètè mọ́ látàyé kó tó di pé yóò létí nígbà tí ọ bá mọ̀ pẹ̀lú ikú ìmọ̀ ẹgbà yẹn ò ní wúlò mọ́ torí ìmọ̀ yẹn ò lè bí ìjọsìn mọ́ ìmọ̀ ilé ayé yóò bí ìbádà man arafa Allaha abadahu tó bá ti mọ̀ ó sìn man arafa Allaha atharahu bil mahabbati tó bá ti mọ̀ wà láìkì ẹ̀jú gbogbo nǹkan lọ man arafa Allaha tawada'a lahu man arafa Allaha khafahu tó bá ti mọ̀ ó bẹ̀rù ẹ̀ tó bá ti mọ̀ ó máa tẹríba fún tó bá ti mọ̀ ẹnìkan kọ́ ni ó lè òde mọ́sálásí fúnra ara rẹ̀ fẹ́ jọ́sìn fún toro ní mọ́ tó tóbi jù lọ òun ló bẹ̀rù ju gbogbo nǹkan lọ òun ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ àmọ́ nígbà tá a ti mọ̀ nǹkan tíyàn yìí tó burú jù ní kí wọ́n wá fi kú mọ́ lọ́hùn Fìràwọn náà ikú ló padà fi mọ́ lọ́hùn nígbà tí ó tẹ̀rì falamma adrakahul gharq nígbà tí garaku lépa bá tó tẹ̀rì sódò níjọ́ tá a fẹ́ parẹ́ qala amantu billadhi amanat bihi banu Isra'il ó ní báyìí o mo wá gba Olúwa tọmọ Ísírẹ́lì gbàgbọ́ èmi náà wá bá wọn gbàgbọ́ báyìí Ọlọ́run al-ana wa qad asayt kò wúlò mọ́ nísìn tóró ti rópin ẹ̀mí ó ti rópin agbára tiẹ̀ ó ti rí dánfù rẹ̀ ó ti rí ájísù rẹ̀ ó ti rí fànáwó ara rẹ̀ ó ti discover àbàkọ́wò Ọlọ́run ó ti discover agbára Ọlọ́run ó ti discover ìṣẹ́kùlọ́gbére Ọlọ́run ó ti discover agbára rẹ̀ nígbà náà ó ti discover ìmọ̀kan rẹ̀ nígbà náà kò wá wúlò mọ́ kó ṣàǹfààní mọ́ ọlọ́mọ ṣàjẹ́ tètè mọ́ léwà kún ní márífà. innal ladhina yatluna kitaba Allahi wa aqamu ssalata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya yarjuna tijaratan lan tabur. ọlọ́run wa ní sẹ́ra àwọn tó bá mọ ọlọ́run àwọn innama yakhsha Allaha min ibadihil ulama àwọn tó bá mọ̀ tán páyà ẹ̀ ìmọ̀ ọlọ́run ọba yẹn yóò mọ̀ tí wọ́n dé di tìláwà yatluna kitaballahi wọ́n fẹ́ mọ̀ ká ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà torí wọ́n ti mọ̀ wa aqamu ssalata wọ́n mọ̀ kírun fọ́lọ́run wa anfaqu mimma razaqnahum kò ní iṣẹ́ nǹkan kan kù láì lè ná yóò fẹ́ lè bùn yẹn lẹ́mìí ara rẹ̀ bẹ́ẹ̀ bá tọrọ lọ́wọ́ ẹ̀ kò ní láhùn ó ti mọ̀ ọlọ́run sirran wa alaniya yóò náà ti kọ̀rọ̀ yóò náà ti gbangba yarjuna tijaratan lan tabur wọn wá ní tìtorí nǹkan kan náà tọ́tayọ̀ torí ọlọ́run tó rántí mọ́ ọlọ́run oníkárí mi ọmọ ọlọ́run ni lójú ọmọ ṣiṣẹ́ nítorí ayé oníkárí mi ọmọ ọlọ́run lójú ọmọ ṣiṣẹ́ nítorí iyì nítorí èrò kí jàmọ́ mi ó lè kún kérò mi ó lè pọ̀ nítorí kọ́ ọmọ ọlọ́run tó ń wulẹ̀ ṣiṣẹ́ fún èrò ló mọ̀ owó ló mọ̀. liyuwaffiyahum ujurahum wọ́n ń ṣiṣẹ́ nítorí kán lè rí ládàá èrè gbà lọ́dọ̀ ọlọ́run ọba. wa yazidahum min fadlihi kí wọ́n sì lè rí àlékún ọlá sí i látọ̀dọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. innahu ghafurun shakur torí ọlọ́run ọba ní ọba aláforíjìn gàfúrún tí foríjìn ni ṣàkúrún tá a bá ṣe ní rere sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run a máa dúpẹ́ tá a bá ṣe rere tá a bá kírun ṣó sì yẹ ká kírun dandan ní ká kí yóò tún wá dúpẹ́ fún wa pé ó ṣe dandan ní ká gbà ẹ̀ yóò tún wá dúpẹ́ fún wa pé ó ṣe tó gbà á dandan ní ká ṣe sàárà tá a bá ṣe àwa la ní ìṣòro bẹ̀ tó ń ti bí ọlọ́run ọmọ dúpẹ́ fún wa tá a bá ṣe. walladhi awhayna ilayka minal kitab. ọlọ́run wa ni wọ Muhammadu sórí ìtàfiránṣẹ́ sí ọ ní tírà yìí. huwa al-haqqu musaddiqan lima bayna yadayhi. huwa al-haqqu níbẹ̀ lóòótọ́ wà mọ́ wá òdodo kan síbòmí ìyàtọ̀ sínú al-Qur'ani ike ẹ̀yin wọn yìí ọmọ ayé ẹja mú yín gba kọ̀rọ̀ ọ̀nù ayé níta ó nínú ẹja mú yín wọnú ayé gẹ́gẹ́ kọ̀rọ̀ ayé yìí rọ̀ ní gbogbo ẹ̀ tẹ́ ẹ bá dénú kọ̀rọ̀ ayé ọlọ́run lẹ́ẹ̀bá ń bẹ̀ kò sí ní tẹ́ ẹ bá nínú kọ̀rọ̀ ayé tó tayọ ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ máa pòrí lójú kan lókù tẹ́ ẹ ti ní márífà ẹ máa pòrí lójú kan ẹ máa pòrí lójú kan táwọn kan bá ní nǹkan tí ń bẹ lẹ́yìn ọ̀fà jòjì lọ mẹ́tàlá ń bẹ tí ń ṣẹlẹ̀ nínú ayé yìí tó bá ti yàtọ̀ sí nínú tí ń bẹ nínú bíi wàláhì wọ́n mú ọ sí i tó bá padà dàgbà
kódà tọ́lọ́mbá ní ọ̀sà àánú ló tètè mọ̀ láyé ń pé irọ́ lásán ni ọ̀dọ̀ Ọlọ́run nìkan ní fáàkì ayé wa ẹni tó bá gọ̀ paríparí alkiyama ni ó ti mọ̀ tiẹ̀ torí ẹlẹ́bọ lóògùn lẹ́bọ lóòṣè ó mọ̀ ṣe bóun gbọ́n ju àwa àyókù tá à ń ṣayé tó simple lọ yọ mọ̀ ṣe bóun tún mọnú ayé yìí gbé jù wá lọ òun mọ tí ń jáyé jù wá lọ òun rí ìnara ayé jù wá lọ inú òkùnkùn sì ní gbé kọ́ mọ́ ni òkùnkùn yẹn náà ló di lójú tó fi rò pé òun mọ̀ ju àwa lọ walladhi awhayna ilayka minal kitab sẹ́rí tí ń bẹ́nu tíra yìí alukur'ani yìí huwal haqq òun nìkan lóòótọ́ nítorí bá ti takò irọ́ ni ọjẹ́ musaddiqan lima bayna yadayhi ẹ sì rí pé kò takora wọn musaddiqan lima bayna yadayhi tí ń bẹ nínú tíra yìí kò yàtọ̀ sí tí ń bẹ nínú àwọn tíra tá a ti fi ránṣẹ́ ṣáájú náà ọ̀rọ̀ kan náà là ń bá dúdú àwọn ànábì Ọlọ́run ọba sọ̀bọ̀ wá láti ìgbà tá a ti ń gbé wọn dìde èyí tá a bá Jésù sọ kò yàtọ̀ sí tá a bá Muhammadu sọ èyí tá a bá àwọn méjèèjì sọ kò yàtọ̀ sí ti Musa táwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ò yàtọ̀ sí ti Ibrahim táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ò yàtọ̀ sí ti Dawud táwọn márààrún yẹn ò yàtọ̀ sí Suleiman táwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn ò yàtọ̀ sí ti Yakub gbogbo wọn kankan náà gbogbo wọn ń jẹ́rìí ara wọn ni wọn ò tako mẹ́sẹ̀gì wọn ò takora wọn lẹ́ẹ̀fi mọ̀ yí pé ń bẹ lóòótọ́ wà. inna Allaha bi'ibadihi la khabirun basir. tọ́rọ́ lọ́hùn mọ àwọn ẹ̀dá jù wá lọ ọmọ wa dáadáa ọmọ ilé ayé dáadáa ilé ayé tá à ń gbé ìṣòwò òun lọ́dà ọmọ àyín ní ike bẹ ọmọ ta bẹ ọmọ kọ̀rọ̀ bẹ kò fi nǹkan kan pamọ́ fún wa ìtọ́yẹ ká mọ̀ ń pa ayé ó ti ṣàlàyé ẹ̀ fún wa kí bẹ́ẹ̀ ti gbé bẹ́ẹ̀ ní manual ni bẹ́ẹ̀ sì gbérí ilẹ̀ yìí ni tí a bá ní èbó tó ṣe manual àkọ́gbẹ́nu sọ̀hún ó sì ṣe ìyálà ìyá ànáwó lérí mọ́tò tọ́ra ẹ̀ ó ṣe manual mọ́tò fún ọ ọ̀wá ní kọ́gbẹ́nu sọ̀hún ibi tó yẹ kó rọ epo sí olómi lọ fẹ́ rọ síbẹ̀ ibi tó yẹ kó rọ mi sí ó fẹ́ depo síbẹ̀ ó ní ibi tí wọ́n gbé steering yìí sí ó fẹ́ change ẹ̀ sọ di left láti right ẹ̀ sọ di left ẹ̀ sọ di right ó change ló gbé ọ dàrú ó sì mọ̀ ṣe ìyálà ìyá ànáwó nígbà tẹ́ńjìnì bá ń bàjẹ́ tẹ̀léra wọn ó ti wọ wàhálà nù ọbẹ̀ bí ẹlẹ́bọ ti wọ wàhálà láyé nù ẹ rí i pé láti ilé aláyẹ̀wò kan bọ́ ilé aláyẹ̀wò mi kò ní nísinmi àlákàlà lẹ́yìn àlákàlà torí kò gba mánú àti pòdúsà tó ṣe ilé ayé tẹ́gbélé lọ́wọ́ ó nínú lẹ́yìn eléyà ló ti kú tinú ẹyin táyé sẹ́ ó wá wọnú fìtínà ọlọ́mọdé àwọ̀ wàhálà náà. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. Ọlọ́run ní lẹ́yìn tá a fún gbogbo àwọn ànábì Ọlọ́run ọba ní tírà ó sọ̀rọ̀ musaddiqan lima bayna yadayhi tírà àwọn ọ̀takora wọn wá ní thumma lẹ́yìn tí gbogbo àwọn ànábì Ọlọ́run ọba ń lọ tán awrathna al-kitaba alladhina istafayna min ibadina. àwa gbé tírà yìí lé àwọn ẹ̀ṣà lọ́wọ́ nínú àwọn ẹ̀dá gbogbo àwọn tírà tá a fáwọn ànábì Ọlọ́run a ní káwọn ẹ̀ṣà ó máa jogún ẹ̀ ajásí pé gbogbo ẹni tọ́lọ́run bá ní kọ́ mọ tírà yìí ẹ̀ṣà ní ọ báríkà olóríire yẹn Ọlọ́run fẹ́ẹ́ fẹ́ ọ ẹni tá a bá ní kọ́ mọ al-Qur'an wàláhì Ọlọ́run fẹ́ràn rẹ̀ ọ wá kù sọ́wọ́ rẹ̀ ṣọ́ fẹ́ràn ara rẹ̀ istafayna min ibadina ẹ̀ṣà ní gbogbo ọmọ tá a bá kọ́ ní kéwú tó bá mọ̀ istafayna min ibadina ọmọ tá a bá fẹ́ sìn tọ́ tó da kírun ọmọ tó fẹ́ gbọ́ wáàsí tà létí rẹ̀ jórin lọ ẹ̀ṣà ni olóríire ọmọ ni ọ wá kù sọ́wọ́ ipe só nífẹ̀ẹ́ ara ẹ̀ Ọlọ́run ní láwọn tá a ṣà ipe ẹ̀ṣà lẹ́yìn afẹ́ ṣàyín lẹ́ṣà àwa ni wọ́n mọ kéwú a ní wọ́n mọ tírà gbogbo àdíìsì yọ mọ wà lérí wọn wọ́n mọ gbọ́ yé jẹgbẹ́ lọ àyá Al-Qur'ani ọmọ wà lérí wọn wọ́n mọ gbọ́ yé jẹgbẹ́ lọ àáké wọn ràn án nígbà tán lọ lé kéwú àmọ́. faminhum zalimun li nafsihi. ń padà ń bẹ nínú wọn zalimun li nafsihi nínú ìgbà tá a ṣàlẹ́ ṣàtàn tá a pọ́n lé tán ó padà ṣàbòsí fún rẹ̀ ó disappoint ara ẹ̀ ọjà rẹ̀ kulẹ̀ ọmọ eré ẹ̀ nínú àwa gbé egun eré ibẹ̀ di apọ́nlé ó padà rí oyè orí bọ́ọ̀lẹ̀ ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀. àmín muqtasidun. ìsìn ń bẹ nínú àwọn tá a gbé tírà yìí fún tẹ́jogún ẹ̀ lẹ́yìn àwọn ànábì Ọlọ́run muqtasidun òun ṣe dáadáa díẹ̀ yóò tún ṣaburú díẹ̀ ìjẹniyàn ń dà á láàmú yóò ṣe rere díẹ̀ yóò ṣaburú díẹ̀ àwọn kan zalimun li nafsihi aburú ní gbáà wọ́n fi kéwú báyé jẹ́ òun náà ni ọmọ fi kéwú gbé gbogbo bàjẹ́ lẹ́sẹ̀
kódà bẹ́ẹ̀ tí ń bá a ti ń sọ̀rọ̀ àyẹ̀wò tá à ń sọ̀rọ̀ oògùn yìí nìsín kí àwọn ẹlẹ́bọ gangan tó tara òun ní ọkọ̀ kọ́bọ̀ ta gbé kí ló dé bí ìgbà gbógun bàbá tiẹ̀ ní atọ́kì nì yọ tara fún Ọ̀rúnmìlà gan lọ zalimun li nafsihi yóò dẹ̀ wá kí kan wá láti mọ back it up a sọ̀rọ̀ ogun wo sanwó a sọ ogun tán fi tún nǹkan tó bá fẹ́ bàjẹ́ ṣe o yóò kí gbé ayẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfẹ́ẹ̀rí ńlá sọ zalimun li nafsihi yóò sì fẹ́ kọ̀ gbọ́dọ̀ parẹ́ sẹ́ ìgbìyànjú ni ẹ má jẹ́ ó parẹ́ àti gbogbo ẹni tí ó máa wá gbogbo nǹkan bàjẹ́ tọ́lọ́wọ́n ọ̀fẹ́ káàkiri ni ó máa gbèrú yóò sì pèrè ẹ̀ ní pèmí náà jogun tíra mo jogun àwọn ànábì Ọlọ́run yóò pèrè ẹ̀ láàfa yóò pèrè ẹ̀ nílé mọ́mù yóò pèrè ẹ̀ láṣáájú ẹ̀sìn wa minhum muqtasidun Ọlọ́run ní sọ fún wa pé àwọn tí ó rí bẹ́ẹ̀ wà o ẹ má jẹ́ kí kéwú ọ̀tàn yín jẹ́ pé kéwú pọ̀ lágbárí rẹ̀ ń bẹ nínú àwọn tá a ní kí wọ́n jogun tíra yìí lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn wèrè nù wèrè máa wà nínú wọn Ọlọ́run ní àwọn tá a ṣàlẹ́sà kẹ́yìn lẹ́ jogun tíra yìí àwọn tí ó máa ṣe wèrè wọ́n wà. Faminhum muqtasidun. àwọn kan sì ni wọ́n wà nínú àwọn tá a tún á ní wọ́n jogun tíra yìí muqtasidun wọ́n gbìyànjú àti ṣe rere àmọ́ Ṣẹ̀tánì yọ wọ́n lẹ́nu wọn á kírun níjọ́ kan á tún ṣe wọ́n bíi kánmọ́kì níjọ́ míì sábàárà dánwò wọ́n lè kanra ó lè bẹ́sẹ̀ sẹ́yìn níbi tọ́lọ́hún tó bá yóò tún bọ́ síwájú padà yóò fi gbà kan sí lọ́hún yóò tún fi gbà kan bẹ́sẹ̀ sẹ́yìn yóò máa ṣe rere yóò máa ṣàbú yóò máa sin lọ́hún yóò máa ṣẹ̀ yóò máa da méjèèjì papọ̀ mọ́ra wọn àwọn kan ó rí bẹ́ẹ̀. wa minhum sabiqun bil khayrati bi'idhnillah. àwọn kan nù wọn sì wá wà lọ́kì débi pé sabiqun first class ni wọ́n gbáwájú bil khayrat pẹ̀lú orí. bi'idhnillah. àmọ́ àwọn náà gbọ́n débẹ̀ bi'idhnillahi olúwa lọ́ràn wọn lọ́wọ́ mọ́ṣáàrin mi náà lọ́wọ́ kọ́nà dodo yín náà lọ́wọ́. àmín. dhalika huwa al-fadilul kabir. àwọn tó bá rí yẹn achieve làwọn àfọ òdodo fadilul kabir àwọn ni wọ́n rí ọlá ńláńlá tó tóbi gbàjù ìtumọ̀ rẹ̀ nù. àwọn àfa kan sì ìtura àyà yìí wọ́n fa amara wọn lọ́wọ́ pé kí ni à ní túmọ̀ ẹ̀ gbàtọ́lọ̀ ní summa awrasna al-kitaba alladhina istafayna min ibadina. agbétira yìí láwọn tá a ṣàlẹ́ṣà lọ́wọ́ alábòsí tún ṣe lè wà nínú àwọn tá a ṣàlẹ́ṣà a ní Ọlọ́run pín wọn sí mẹ́ta kọ́ yẹn wọ́n alábòsí ń bẹ ẹni ibi ń bẹ nínú aláàfáà ẹni tí ń ṣe wọ̀ntúnwọ̀nsì tó wà lọ́wọ́ àárín ń pé ń try ìjákulẹ̀ ń bá ń tún gbìyànjú òun náà wà ń bẹ sabiqun bil khairat òun náà ní ṣaláì láṣìṣe àmẹ́mọ̀ wá ṣìṣe rẹ̀ ní ìdìbọ̀rọ̀ ṣáfà yí apé tán kò láṣìṣe ni yóò dà nínú wa yóò dà ní kọ̀rọ̀ yóò dà ní gbangba bẹ́ẹ̀ béèrè rẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ oore ni wọ́n sọ pé tọ́ra fà pọ̀ ìyàwó rẹ̀ ń gbé iṣẹ́ pè ní o ìta nìkan lẹ̀ tí ń rí kọ́dà ẹ bá béèrè rẹ̀ lọ́wọ́ ẹlẹ́hàáyó ni eléri bú ni ṣéwù tẹ bá ní odindi ṣéwù yẹ pé ń ṣéwù wọn kò fowó oúnjẹ ilẹ̀ kó tó jáde kì í jọbí tí ń múra tí ń wá gbádá káàkiri ìta kì í tọ́jú wa a máa na ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́sí tẹ́ ẹ bá gbọ́ làbárí rẹ̀ kúnkùndùn rẹ̀ lọ́dọ̀ àwọn tó súnmọ́ jù nínú ìyàwó nínú ọ̀rẹ́ ẹ̀ padà rí i pé èṣù lẹni tẹ́ ń pè ṣe wí kàn wé láwà nínú zalimun li nafsihi nù mọ́kútẹ́sì dùn wà yóò máa ṣiṣẹ́ yóò máa tún rẹ̀ ṣe yóò máa túbá yóò máa dìyànjú sabiqun bil khairati ẹ̀ wá rí i pé kọ́rọ́ rẹ̀ gan tún dájú gbangba rẹ̀ lọ àwọn ìyàwó máa sọ pé èyí tẹ́ rí ń tà yẹn kéré ìntí fi ń sin lọ́run nínú ilé ìntí fi ń bẹ̀rù Ọlọ́run lérí ìwọ àwọn táwọn jẹ́ ìyàwó àtọmọ níjọ́ tó bá gbàgbé tí ò ráwọn fún lówó oúnjẹ asunkúnsunkún àwọn kan so èyí tí tún ń ṣe nínú ilé ju ti ìta lọ àṣẹ sàárà tí ń ṣe ń kọ̀rọ̀ ju ti ìta lọ àwọn sabiqun bil khairati nù àwọn ti gbáwájú wọ́n sọ wọ́n àmọ́ bí iznillah olúwa ló ṣàánú àwọn náà débẹ̀ ọlọ́mọṣà ṣàánú àwọn náà. zalika huwa al-fadlul kabir. wọ́n ní ìpín mẹ́ta yìí ara lábòsí nínú wọn ara ẹni tí ń gbìyànjú tó wà láàrin àbòsí àti rere àwa ara àwọn ẹni rere wọ́n jẹ́ mẹ́ta Ọlọ́run sì ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ìstọ̀fáyé náà aṣa àwọn lẹ́ṣà ni Ọlọ́run ṣe é ṣalábòsí lẹ́ṣà agbọ́ ti àwọn ẹni rere kódà àtúgbọ́ tẹni tí ń gbìyànjú tó wà láàrin méjì èyí ṣe tálábòsí wà nínú ẹni ẹ̀ṣà alábòsí àfà kí ló yẹ tó tún rí bí rápálá wọ inú ẹni ẹ̀ṣà ó wá jẹ́ kí túmọ̀ àyà yìí dàrú lẹ́yìn pé àròyé pọ̀ gan-an táwọn kan ní ẹ̀tù báyìí àwọn kan ní ẹ̀tù báyìí
àwọn àfáà kan ní ṣe ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tọ́lọ́ ń pè lálábòsí wọn kì í ṣàbòsí ń pé ń bayé jẹ́ kì í ṣàbòsí ẹ̀ṣẹ̀ gbáǹkọ́bì ẹ̀ṣẹ̀ kéékèèké ní sọ̀rọ̀ àìrù ni àṣẹ kéékèèké tí ọlẹ́mọ́ mi ènìyàn lára tọ́mọ ènìyàn kì í rí jájú lẹ́bọ̀rọ̀ kì í ó yàtọ̀ sẹ́ṣẹ̀ gbáǹkọ́ ní kẹ́ṣẹ̀ gbáǹkọ́bì mọ́ náà lọ́wọ́ tòun ti zọ́ọ̀lì mú lì náà sì tọ́lọ́ ń pè hùn àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kéékèèké bí kí n ò ṣì nǹkan rò bí kí n ò ṣì èdè pé àbí kó lé kí yẹn bínú kó lé kí yẹn kanra kó lé ṣé ẹ mọ̀ pé ọmọ ènìyàn kálukú kò ní ṣaláì mọ́ ṣẹlẹ̀ zọ́ọ̀lì mú lì náà sì yìí ni pé ń ṣe lọ́run láti bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn sábì kúnbẹ́lì kàìrá tí ọ̀ láṣìṣe níbi tí tẹ̀síìrì wọn ti fẹ́ lè ìyẹn ó ṣe wà tí ò ní láṣìṣe tẹ bá ti tú zọ́ọ̀lì múlì náà sí lẹ́ni tí ń ṣẹ̀ṣẹ̀ kéékèèké ayá pé sábì kúnbílì kàìrá tí ò láṣìṣe rárá ìyẹn ò lè wà láì láṣìṣe àwọn sábì gan ò rí báwọn so ajá sí pé ìtumọ̀ yẹn fèlè àwọn kan ní zọ́ọ̀lì múlì náà sí yìí òun ní kèfèrí pààlì àwọn àfa àkọlọ́lọ́hún dájú ọ̀rọ̀ kọ gbogbo àlùmọ̀ ni tó bá ti gbà fáwọn ànábì ọlọ́hun kí àwọn tíra yìí á gbé láwọn ìjọ lọ́wọ́ tá a dá wọn ṣàlẹ́ṣà kèfèrí ń bẹ nù wọn àwọn tí wọ́n ń sin lọ́hun àmọ́ wọ́n ń ṣe lọ́hun láwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ bí àwọn mọ̀tẹ́sídùnú wọ́n lẹ́ṣẹ̀ lọ́rùn àmọ́ tòun ti bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n àgbà pọ́ lọ́hun wọ́n sì ń sin lọ́hun wọ́n àṣẹbọ àmọ́ wọ́n lẹ́ṣẹ̀ lọ́rùn ẹlẹ́bọ ni zọ́ọ̀lì múlì náà sì yìí ẹni tí ó ṣẹbọ ń kírun àmọ́ mutí ń purọ́ ń jalè ń ṣòfófó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìyẹn ní mọ̀tẹ́sídùn wà láàrin méjì sábì kúnbílì khairati òun làwọn tó gba wájú tán bá tiẹ̀ láṣìṣe sọ̀gá ìrù láṣìṣe wọn ní mẹ́ta táwọn pín sí lọ́dọ̀ táwọn náà ìtumọ̀ yẹn náà sì tún ní ìbéèrè nínú pé ọlọ́run ó sì wá pe kèfèrí ní ìstọ̀fà iná kí a dá ṣàlẹ́ṣà ìyẹn ṣe dá kèfèrí ṣàlẹ́ṣà ọlọ́run máa dá kèfèrí ṣàlẹ́ṣà ni. òun náà ti ní question mark àwọn àfáà tí a wá faramọ́ tún wọn tí wọ́n jù tó yé wa sí jù ní pé wọ́n ní gbogbo wọn pátápátá mùsùlùmí ni wọn kò sí kèfèrí nínú wọn àmọ́ àwọn tẹ́ṣẹ̀ wọn bá pọ̀ jù láwọn gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ tí wọ́n dẹ̀ takú ti ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe tán àti kúrò ń bẹ̀ àwọn ní zalimun li nafsihi. àwọn muqtasidu ọmọ ìpẹ́ṣẹ̀ ni ojú ń ti òun gan kò fẹ́ ká yọ káwọn ọmọ díẹ̀ ń bẹ lọ́run ń sunkún sọ́lọ́run lọ́run pé gbà á lọ́wọ́ mi ọlọ́run mo fẹ́ kó gba ẹ̀ṣẹ̀ yìí lọ́wọ́ mi ọlọ́run kò dùn mọ́ mi bí n ṣe ń ṣe yìí mo fẹ́ jáwọ́ ìgbìyànjú mo fẹ́ jáwọ́ ṣètánì ọ̀la mọ́lẹ̀ ńjọ́ kan òun náà la ṣètánì mọ́lẹ̀ ńjọ́ kejì wọ́n jọ ń lara wọn mọ́lẹ̀ òun ni muqtasidun sabiqun bil khairati ní pé ọlọ́run fún un ní kápá ṣètánì tó bá ṣìṣe kàn ṣèṣì ni ẹ mọ̀ wá ibi tó kù sí gan ẹ̀ ní rí ìbọ̀rọ̀ àwọn first class nù bí iznillah torí mẹ́ta yẹn náà lọ́lọ́run máa pín wá sí ẹwọ́ ní suratul waqi'ah tó ní wa kuntum azwajan thalatha tó bá dijọ́ alkiyama mẹ́ta yẹn lẹ́pin sí asahabul maimana àwọn tí ó jẹ́ ní apá ọ̀tún àwọn lè ní muqtasidun nù asahabul mash'amati àwọn tí ó wà lápá òsì tán lọ́nù náà àwọn zalimun li nafsihi nù àwọn sabiqun àwọn sabiqun bil khairati nù àwọn tọ́lọ̀ ń ṣe ní first class tí irú wọn sọ wọ́n àwọn ni wọ́n wà ní ibi tó ga jù lálẹ́ jẹ́nà ọlọ́mọṣà ṣe wá nìkan nù wọn. jannatu adnin yadkhulunaha. wọ́n wà wọ àlìjánná àwọn tá a wí ni ọ wá ń dábèèrè kalẹ̀ kí sáà mẹ́ta ní ọwọ́ àlìjánná ni sálábòsí náà tó wọ àlìjánná níbẹ̀ ni tẹ̀fsírì àwọn tó sọ pé kèfèrí lálábòsí ó fẹ́ ìlú pátápátá pé wọn ò lè wọ àlìjánná rárá ń tiẹ̀ tó bá ti jẹ́ kèfèrí torí kèfèrí ò ní wọ àlìjánná á já sí pé mùsùlùmí náà gbogbo àwọn tọ́lọ́run sọ yìí àwọn tó tẹ̀lé gbogbo àwọn ànábì ọlọ́run tán gbà fún wọn náà ni à ń sọ ẹni tí ó gbà fún wọn ò sí mbẹ̀ àmọ́ nínú àwọn tó gbà fún àwọn ànábì ọlọ́run wọ̀nyí a máa rí àwọn tó yẹ sí pé aburú wọn pọ̀ jù dáadáa lọ àwọn ní zalimun li nafsihi àwọn muqtasidun aburú wọn àti dáadáa wọn ń bára wọn dọ́gba akramakumullah ń bára wọn dọ́gba yóò fìjọ́ kan ṣeré fìjọ́ kan ṣaburú àwọn ni muqtasidu sabiqun bil khairati oore rẹ̀ pọ̀ jaburú lọ oore tá kà sí lọ́rùn rere rẹ̀ ibi tó dáa sí pọ̀ ju ibi tí ó dáa sí lọ àwọn ni first class àwọn yẹn àwọn ni jannatu adnin wọ́n ra ní janna ọ̀ yadkhulunaha wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére
àmọ́ àwọn yòókù náà wọ́n padà wà àlìjẹ́nà kódà bá tiẹ̀ tọ́nà wò tí wọ́n rà foríjì Ọlọ́run ìjọba rà foríjì Ọlọ́run nínú wọn òun náà wà àlìjẹ́nà Ọlọ́run lè mójú kúrò níbi gbogbo láìfi tó gbáyé ṣe kódà bí òtúbá kó tó kú gbogbo ibi tẹ́ẹ̀rí tó kù sí yẹn náà tí ọba ṣá ti jẹbọ tí ọba kú tó fayé lẹ̀ tí òjò ṣà tí ò jẹbọ ló ṣe kú Ọlọ́run lè ní tòun ta ìtọrọ àforíjì rẹ̀ yẹn náà kódà kó kú sílé aṣẹ́wó mo fẹ́ foríjì hàn tí bọ́lọ́run ló ṣẹ̀ kìí ṣe èèyàn bó sì ṣe èèyàn náà lọ́sẹ̀ tí ń jalè tọ́lọ́run bá fẹ́ foríjì hàn ẹni tọ́jà ló lè ṣe bí nǹkan kan lọ́lọ́run ó fi dá padà fún tọ̀ tó ń tọ̀ wọn ó fi yọnu yóò foríjì tó bá fẹ́ foríjì lẹ́nìkan ò fi gbọ́dọ̀ fọ́ lálẹ́ pé Ọlọ́run ò lè foríjì lágbájá àwọn lágbájá ò lè lọ́rùn yíyan lanu kọ́ sọ pé lágbájá kan ò lè lọ́rùn lágbájá kan ò lè láti bọ̀ tán ìwọ ṣe mọ̀ àmọ́ bí Ọlọ́run ọba nú àtàlẹ́ àlàláhì ni wọ́n ń pè kíyàn ọmọ là lọ́lọ́run lọ́wọ́ pé tó gbọ́dọ̀ ṣe ni àmọ́ bínú kódà àmọ́ ti torí ẹ̀jẹ̀ yẹn yà pé ta ni sọ pé mo gbọ́dọ̀ jẹ́ lágbájá yẹn ọ̀dà yín sì wá jẹ̀wọ́ yà ẹ̀ ní jẹ̀wọ́ yà kí wọ́n á wo tó fẹ́ ṣe ọlọ́mọdé á kò bínú rẹ̀. Jannatu adnin àwọn zalimun li nafsi Ọlọ́run lé ní wọ́n rí kẹ́ muqtasidun Ọlọ́run lè forí jìn sabiqun bil khairati Ọlọ́run bá wọn ṣàdéhùn pé wọ́n wà àlìjánnà. yuhallawna fiha min asawira min zahabin wa lu'lu'a. tán bá ti wọ àlìjánnà yẹn yuhallawna fiha min asawira á ṣe wọ́n lẹ́ṣọ̀ọ́ wọṣọ fún wọn wọ̀ sí wọn lára mina asawira àwọn ẹgbàwọ́ ìswera òun ni tí obìnrin fi sọ́wọ́ tán mọ́ ẹgbàwọ́ yẹn àwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n mọ́ dè sọ́rùn ọwọ́ ni wọ́n mọ́ pè ní asawira àtọkùnrin wọn àtobìnrin wọn á kó sí wọn lára àwọn ẹ̀ṣọ́ min dhahabin nínú gold pure gold láàfin mọ́ ṣẹ̀ṣọ́ fún wọn wàlúùlùhà. yẹn ni pé wọn tẹ ẹ tún ní ṣe wàhálà yuhallawna ni wọn wọ fún wọn ni. ó ẹ ní wulẹ̀ ṣe mọ́ ṣe stress pé yẹn ìwọ lè ń dè fúnra rẹ tó máa make up 2 hours. àwọn make up artist ń bẹ̀m̀bẹ̀ tí wọ́n máa tọ́jú gbogbo ẹni tó bá rà àlìjánnà Ọlọ́run sọ wà lọ́mọ àlìjánnà. wọ́n wọ̀ sí wọn lọ́rùn ní gold ni wọ́n wọ̀ sí wọn lọ́rùn gold ọ̀dẹ̀ tó bá dìgbà náà fọkùnrin. rí pé Ọlọ́run sọ ń bò mí pé asawira min dhahab asawira yuhallawna fiha min asawira min fiddatin nínú suratu ad-dahr yalbasuna fiha siyaban khudran min sundusin wa istabrakin muttaki'ina fiha ala al-araiki no suratul kafir suratu ad-dahr min fiddatin ló pé bẹ́ẹ̀ ń pé wọn á máa wọ̀ fún wọn aṣọ àmọ́ wọ ẹ̀ṣọ́ fìdọ́tì silver ló láwọ̀ fún wọn bẹ́ẹ̀ níbi yìí ó ní min dhahabin gold tí kò dàbí ìgbà kò ti takora wọn báwọn àwọ̀ fọmọ àlìjánnà àmọ́ wọ ẹ̀gbà ara tó jẹ́ ti silver fún wọn ó sọ bẹ́ẹ̀ nínú suratu Dahr ṣíwò a sì máa wọ̀ fún wọn gold lọ́sọ nínú ibi tá a kí ó dé yìí àwọn afọwọ́n kò takora wọn àlìjánnà táwọn yìí ṣe yàrá kan náà ó jura wọn lọ àlìjánnà jura wọn lọ ipò tí ń bẹ ń bè ṣe déédéé ara wọn ibi tó ti rí náà ni so àlìjánnà jura wọn lọ kìí ṣe yàrá kan náà kìí sì ṣe ipò kan náà àlìjánnà tó ga jù làwọn máa lo gold àlìjánnà tó below ní àlìjánnà silver so kìí ṣe pé àyà méjèèjì ní takora wọn àwọn tọ́lọ̀ ń describe ń bí rí pé àwọn sabiqun bil khairat àwọn tí wọ́n gbáwájú tán jẹ́ first class àwọn láàfin sínú jannati adinin aljanna ìfarabalẹ̀ aljanna tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére tó yẹ sí pé tán bá débẹ̀ yuhallawna fiha min asawira min dhahabin wà á máa wọ̀ fún wọn àwọn ẹ̀gbà ẹsẹ̀ tó jẹ́ ti góòlì ṣó ti rí. ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا عليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا وحلوا أساور
wọ́n wọ̀ fún wọn àsáwìrà àwọn ẹ̀gbọ̀wọ́ ẹ̀gbà ẹsẹ̀ fiddatin min sundu àsáwìrà min fiddatin ohun tá fẹ́ lò náà nù wọ́n wọ àsáwìrà fídọ̀ fún wọn àsáwìrà silver yìí tá sì kéwúdé ní àsáwìrà min dhahabin àsáwìrà dhahabu àsáwìrà gold ni wọ́n wọ̀ fún wọn làwọn sọ pé aljanna jura wọn lọ àwọn tọ́lọ̀ ń bá ní wọ́n jẹ́ sabiqun bil khairati àwọn tó gbáwájú nínú orí tán jẹ́ tán wà níwájú gold ni ọlọ́run fi ṣe wọ́n lẹ́ṣọ́ ń bẹ̀ náà. walibasuhum fiha harir. tá a bára aljanna wọ́ ọlọ́run já wọ bẹ̀ aṣọ tá a máa wọ̀ níbẹ̀ harirun aṣọ sílkì ni aṣọ tó wọ́n jù nínú aṣọ ìran aṣọ tó dáa jù aṣọ tí ó máa kọ mọ̀nàmọ́ná. wa qalu alhamdulillahi alladhi adhaba 'anna al-hazan inna rabbana laghafurun shakur. wa qalu alhamdulillahi tọ́mọ àlìjánná bára àlìjánná wọ̀ tí wọ́n wí tán bá débẹ̀ ní pé alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillahi gbogbo ẹ̀yìn tọ́lọ́run ní alhamdulillah gbogbo ìgbéni tóbi ọlọ́run ló ní ọlọ́run ló yẹ ká kí. alladhi azaba 'anna al-hazan. ọba tó yọ ìbànújẹ́ lọ́rọ̀ wa ayé ìbànújẹ́ ni ìwà nínú ayé gan ìbànújẹ́ ni ìmọ̀ a máa ṣe yẹn tá a bá rẹ̀ nìkan tí ń fojoojúmọ́ wá dùnú kí ọmọ bí ọ wà ọ dàbí ẹni tó ń bẹ lẹ́wọ̀n tí ń wá ọ̀dà fún tí ń ọ̀dà fún KFC ẹ bá ń wá KFC wá gbogbo ẹlẹ́wọ̀n yòókù rẹ̀ ọ wà ń pè sọ gbádùn sọ ọmọ bí ọ wà yìí ṣá ọ wà lẹ́wọ̀n ọ wá ń pè kán bọ́ ọ wá ṣàwámà wá ọ wà lẹ́wọ̀n òní wọn máa lọ bọ́ ọ wá bọ́gà wá àmàlà gan ṣó ti rí ná alladhi adhaba 'anna al-hazana ilé ìbànújẹ́ láyé tá a wà yìí tíyàn bá wà ń fojoojúmọ́ wá dùnú ń bẹ̀ á mọ̀ rí lágọ̀ tí ọmọ ti ń ṣe torí lájọ́ tọ́lọ́run ti dá wa sáyé ó ní laqad khalaqnal insana fi kabadin adá omi ènìyàn nínú ìṣòro ẹ̀kún lásán wá bẹ̀ ìyẹn náà ti tó ọgbọ́yé láti mọ̀ yí pé ìṣòro láàmú rí nínú ayé ńjọ́ tá a bá rí ìdùnnú jó máa yà ọ́ lẹ́nu. Imam Shafi'i wọ́n lọ sọ pé wasururuhu ya'tika kal a'yadi ẹ̀bú ló ti bẹ̀rẹ̀ mihanu zamani kathiratun la tanqadi wasururuhu ya'tika kal a'yadi malakal akabira fastaraqa riqabahum wa tarahu riqan fi yadil awghadi mihanu zamani àdánwò gbà ìbànújẹ́ gbà mò ń wá mi ò tí rí mò ń lé mi ò tí bá mò ń bẹ lọ́n kò tí fún mi kathiratun kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ reduce ẹ̀ yọ́ mọ́ pọ̀ sí ni látẹ̀ǹkọ̀dí kọ̀dẹ̀ lópin nítorí fi mọ̀ pé kò lópin ojọ́ tó wà ń kékeré tó ṣẹ̀ṣẹ̀ délé ayé tó sunkún wọ́n gbé ọyàn sí ẹlẹ́nu kọ́ má bàa sunkún mọ́ tó bá ti wá rọ́yàn ó dákẹ́ ìṣòro rẹ̀ dàbí ìgbà kó ti lópin àmọ́ nígbà tó padà yá ọyàn yẹn kọ́ ni solution rẹ mọ́ solution rẹ ni pé o fẹ́ wu eyín ìṣòro tó nígbà náà nù o fẹ́ wu eyín ìnira pé mo fẹ́ wu eyín ẹwẹ́kún tọ́mọ kékeré ọmọ sun yọmọ sunkún ó ní àbí kinní kan ọmọ pẹ̀lú kọ̀ọ̀kan lè bá ń pè ń dà láàmú yọmọ lẹ́yìn pé ń sunkún eyín ó tún mọ sunkún lóru wọn ní kinní kan yọ sí ń fẹjúmọ́ ìmọ̀ kí wọ́n mọ̀ pé yàtọ̀ mọ̀ sunkún ó lè mọ̀ sunkún mọ́júmọ́ ìṣòro ní ìnira ní tí ń sọmọdé nígbà náà kò lè ṣàlàyé fún wa pé ká ní bò ní ṣe ń ṣe ọ́ sí tí wọ́n bá dọ́sípítù dókítà ó béèrè pé ṣé inú wa ràn ọ́ sọ ní ti ń ṣe ọ́ pé inú rún mi ìsàlẹ̀ ẹnu rẹ̀ eré ẹgbẹ́ eré ní fọ́ mi dókítà ó máa ti bẹ̀ mọ́ ní ti ń ṣe ọ́ ọmọdé ò lè sọ ọmọ kékeré ò lẹ́nu tí ó fi ṣàlàyé ẹ ṣẹ̀ṣẹ̀ máa bá wá ṣòro rẹ̀ ní pé kí ló possible kọ́ máa ṣe àbínú rún ni àbí kìnnìkan àbí jẹ̀díjẹ̀dí abọ́fẹ́ wo eyín ni ẹ máa wá lo dodo oríṣiríṣi oògùn fún ẹ tún lè ṣí oògùn lò kò lẹ́nu àti sọ fún yín pé ń tẹ́ ń lò yìí kọ́ ni. mihanu zamani kathiratun la tanqadi. ìṣòro yẹn tó bá tún kúrò ní tó bá promote ní level ìṣòro òun yóò wá ku ìṣòro pé ń rákò ó fẹ́ dìde yóò máa ṣubú yóò máa ṣèṣe
yóò tún gbìyànjú yóò tún dìde yóò tún ṣèṣe yóò tún sunkún yóò tún ṣubú ìṣòro kan tún nìyẹn náà mi hànú zamani. kathiratun la tanqadi wa sururu yati kakal ayadi. tó bá tún dàgbà tó di kó bẹ̀rẹ̀ sí ni máa lọ léèwé ń lọ lé kéwú ìṣòro ni yóò máa sunkún lọ ni kò ní fẹ́ lọ láàárọ̀ tẹ́ bá ní iléèwé yá yóò tún sunkún ìṣòro tiẹ̀ nìyẹn ìṣòro jura wọn lọ láyé ni àwọn ìṣòro tó lágbára jù tọmọdé máa fèsì ní kí mọ́ndé òde pé iléèwé yá yóò máa wá sunkún yóò gbẹkun lé mú lọ léèwé ẹ máa gbìyànjú àti dùn nínú láti rẹ̀ lẹ́kún ìṣòro tiẹ̀ ní léèwé tọ́ba yóò máa ronú pé ńjọ́ olò wọn parí iléèwé tóun bá ti parí ìṣòro yìí ọ̀tàn kóun tiẹ̀ pa kóun náà fìrì bí ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ máa ń wà nílé yìí mọ́ máa wọ yúnífọ́ọ̀mù mọ́ ojú tá a máa fi wọ àwọn àgbàlagbà nígbà táwọn kékeré ní ńjọ́ olà ó bọ́ nínú aṣọ ẹ̀wọ̀n táwọn wọ̀ yìí aṣọ ẹ̀wọ̀n la kà á sí àṣebí tá a bá ti gbọ́ ọ́lẹ̀ àti gbádùn parí àánú kan máa jókòó ńlé àmọ́ pé ṣòro mi tún dúró dè wá tá a bá parí iléèwé tán tá a bá délé ìwé wọn máa ná wálẹ̀ lọ́wọ́ abádélé kí wọn máa ná wálẹ̀ gba ìṣòro wa àgbà yẹn nìyẹn wọn ná àgbàlagbà wọn ná lẹ́gbàá mọ́ àmọ́ nǹkan mi ná wọn náà lẹ́gbàá ẹ̀mí hànú zamani kathiratun la tanqadi wa sururu yati kakal ayadi. tá a bá parí iléèwé tá a parí ilé kéwú a parí secondary school wọ́n ní yunifásitì yá ìṣòro wípé bó ní ṣe pass bó ní ṣe admission ìṣòro nàìjíríà lélẹ́yìn ó peculiar sí nàìjíríà bó ní ṣe admission bó ní ṣe pass wáẹ́kì bó ní ṣe wá pass jamb bó ní ṣe wá lọ ṣe post jamb bó ní ṣe wá admission táwa admission tán wá kú bó ní ṣe mọ promote bó ní ṣe mọ pass kọ́ọ̀sì kọ̀ọ̀kan ọ̀gá kan lérí sí kò lè pass or hand out yóò máa wá jagun ilé yẹn lọ fá lọ́dún mẹ́rin tó bá parí ẹ̀ tán tó ṣe NYSC ó wá kú bó ní ṣe ríṣẹ́ á wá jagun ṣẹ́ ó lè jagun ẹ̀ lọ́dún márùn tí wọ́n máa mú CV káàkiri tí ń bá ń jagun ilé yẹn lọ́wọ́ yóò máa wá ronú pé bó mo ṣe fẹ́ lọ́kọ tó bá jóbìnrin bó mo ṣe fẹ́ láya tó bá jẹ́ ọkùnrin. mihanu zamani kathiratun la tanqadi wa sururu yati kakal ayadi. ogun wípé bó mo ṣe fẹ́ márì kí n má ṣì mú kí n má gbé egun eléegun yàtọ̀ ségun màálù kí n má sì fẹ́ ó ti ráwọn èèyàn tó sì fẹ́ tán fẹsẹ̀ kọ láti ibẹ̀ tán ṣubú yóò máa wá dààmú ibi tí ń dààmú yẹn lọ́wọ́ yóò máa ronú wípé bó máa ṣe rówó ilé san tí n bá fẹ́ yàwó bó lèmi náà ṣe nílé tèmi náà lérí bó ní ṣe ní mọ́tò kí n fẹ́ yàwó kájọ mọ́ rìn káàkiri yìí ọ̀dà mo nídìí mọ́tò bí n bá tiẹ̀ tí ì rí mọ́tò kí n tiẹ̀ rí bí ọ̀kadà bó mo ṣe fẹ́ ní nǹkan ọ̀gùn láti lè ní nǹkan ọ̀gùn mo nídìí iṣẹ́ sàtífíkẹ́tì yìí wà nílẹ̀ mi ò ríṣẹ́ ṣe ó dájé ńlọ kọ́ṣẹ́ kan tí mo fi ṣe bísínẹ́sì náà mo kọ́ṣẹ́ tán mo tún wá kápítà mihanu zamani kathiratun la tanqadi wa sururu yati kakal ayadi. tá bá kọjá marhala yẹn tá kọjá level yẹn tá dá kọjá tán bóyá ó padà ní ṣọ́ọ̀pù kan ẹ̀gbọ́n rẹ̀ dá olókòwò pẹ̀lú kápítà ó padà fẹ́yàwó ẹ máa wá wọ ọmọ pẹ̀lú wọn ọmọ àfà ìṣòro tó kù tí mo ní báyìí àníkémi náà ṣàtì ẹ̀ lọ́mọ láyé kọ́tí ní ṣàtì ẹ̀ lọ́mọ láyé ó ti gbàgbé gbogbo ìṣòro ta tẹ̀yìn wá ìṣòro ẹyọ kan yóò máa wá sunkún ẹ̀ pé kọ́lọ́ ń fún mi lọ́wọ́ tọ́lọ̀ ń bá fún un lọ́mọ ó tún kú bí ó ṣe tọ́mọ yẹn. mihanu zamani kathiratun la tanqadi wa sururuhu yati kakal ayadi wa sururuhu yati kakal ayadi. tọ́mọ bá ti wá ń dàgbà bẹ́ẹ̀ ni ìṣòro bí ọmọ pọ̀ sí ẹ̀rù bíbà tọ́lọ̀ ń bá mi tọ́ àwọn ọmọ yìí sí wọn ò ní yàyàkuyà mọ́ mi lọ́wọ́ báyìí tí wọn ò ní ya hooligans yóò tún máa fọmọ rẹ̀ bẹ̀bẹ̀ káàkiri pé àáfà ẹ dákun mo fẹ́ kọ́mọ yìí yóò máa rìn sọ́dọ̀ yín ẹ dákun mo fẹ́ kọ́mọ yìí yóò máa wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ẹ̀rù bíbà sóhun ó jèrè àwọn ọmọ yìí ń bà á tó bá jẹ́ pé kò tí ì nílé tiẹ̀ lérí ń sáré bí ó ṣe parí ilé yóò máa wá bá wàhálà yóò máa bá a lọ sí bíi 40 tí ń bá ti ń kọjá 40 tí ń pé 50 àárẹ̀ tí ó padà gbẹ̀mí lọ́rùn rẹ̀ ó máa wá kanlẹ̀kùn ẹ̀ díẹ̀díẹ̀
nǹkan ẹsẹ̀ kan bẹ tí máa ń ro mí, ẹ̀yìn kan bẹ tí máa ń ro mí, kíní kan bẹ tí máa ń dùn mí ní kàn báyìí mi mọ́ tí ń ṣe mí. Ntí ó padà pa ní yọjú sí ìdìbò wá díẹ̀díẹ̀ yẹn sùúrù tó ní, ìdùnnú tó ní, àárẹ̀ tún fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Àfáà ní wà sùúrù ìdùnnú tó máa rí nínú ayé yà àti kákàlà àyà di ìdùnnú ọmọ yọjú sí yín bí ọdún ni. Tó bá yọjú ó lè jẹ́ méjì ní ó yọjú ní ọdún kan. Ọ̀pọ̀lọpọ̀ yìí tọ́pọ̀ tá a máa lò nínú ìgbà ìbànújẹ́ la máa fi lò ó. Wá sùúrù yà àti kákàlà àyà di wà sùúrù yà àti kákàlà àyà di. Tíyàn bá kọjá 50, tó bá ti kọjá 50 ó kú kọ́ mọ́ nọ́ọ̀sì àárẹ̀ kan tó bá ti wà lára ẹ̀. Yóò máa yọjú sí hospital lóòrèkóòrè. Tó bá ti wá àdánwò míì tí wọ́n ń bẹ Nàìjíríà tí ò tún sí láwọn ìlú míì ní pé tó bá ti kọjá 50 yẹn tó ti ń pé 60 yóò ti retire lẹ́nu iṣẹ́. Company wo ni ó ṣẹ̀ṣẹ̀ gbà kọ́ mọ́ kọ sí CV wa ọmọ 60-year-old kọ́ wá kọ CV pé wọ́n ń wáṣẹ́, iṣẹ́ wo wọ́n fẹ́ bẹ̀, ìwúlò wo ló fẹ́ ṣe fún wọn mọ́. Wọ́n wà ní kọ́ lọ retire kọ́ mọ́ sinmi. Tó bá retire ó retire lórí kíni lẹ́ẹ̀fì rẹ ni tó ti pé 70 ní gbogbo òpópónà Nàìjíríà tí ń ṣe wàhálà ń ti ọmọlanke pẹ̀lú èjì tó ti lé ní 60. Iṣẹ́ agbára ní tún ṣe ń wa taxi, ń ṣe security gateman pẹ̀lú èjì tó ti lé ní 70. ń sọ lọ́dẹ nítorí wípé kò sí retirement tó fẹ́ tọ́jú ẹ̀. Àwọn ọmọ tó lè fara ti àwọn ọmọ yẹn náà ò tí ì ríṣẹ́, àwọn náà ò tí ì balance. Age of 70, age of 80, ń sì tún fọ́mọ tó ti pé 40 lówó oúnjẹ. Wá sùúrù yà àti kákàlà àyà di wà sùúrù yà àti kákàlà àyà di. Ìyẹn làwọn ẹni rẹ́rí gbàtán dàlì jẹ́nà náà fi ń sọ fọ́lọ́run pé alẹ́ bí abẹ́ àbá nàlàházánà iná rabbana lagafurun shakur. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó yọ wá nínú ayé wàhálà, tó yọ wá nínú ayé ìṣòro, ayé ìpayín keke, ayé ẹkún lẹ́yìn ẹkún. A dúpẹ́ tọ́lọ́run gbà lọ́wọ́ wa bẹ́ẹ̀. Inna rabbana lagafurun shakur. Ó ti wá dá wa lójú báyìí àti rárí dájú pé Rabbana lagafurun shakur, ọba tó dá wa ṣaláforíjì ni. Kìí ṣe páà náà níbi akùsí láyé, Ọlọ́run sì mójú kúrò níbi gbogbo ẹ̀, ó fi wá sálì jẹ́nà. Gàfúrù lọ́lọ́run, àṣẹ ṣàkúrù lọ́lọ́run, àṣẹ gbogbo ọ̀run táǹkì, àṣẹ yóò tiẹ̀ fún wa ládìpẹ̀lẹ̀ ẹ̀san, àṣẹ sàárà tá a ṣe táwọn èèyàn mọ̀ fún wa láyé, àṣẹ padà bá a pàdé tó bá dàlí jẹ́nà. Alladhi ahallana daral muqamati min fadlihi la yamassuna fiha nasabun wa la yamassuna fiha lughub. Ọba tá ń dúpẹ́ fún táǹkì, òun lọ́ba tó ẹ́ pé ahallana daral muqamati min fadlihi. Ó fi wá sínú ilé tá a máa gbé lọ gbére, ó yàtọ̀ sáyé. Ilé tá a bá kọ́ láyé ò lè gbébẹ̀ lọ gbére. Aláìmọ̀kan ní kọ́lé láyé celebrate ẹ̀. Aláìmọ̀kan ní yẹ̀pẹ̀ tẹ́ ẹ bù nílẹ̀ ńlẹ̀ tẹ́ ẹ mọ léra wọn tó wá ga sókè tí yẹ̀pẹ̀ yẹn wá ń jọ ẹ́ lójú. Ó wá fi ń sakọ sáwọn èèyàn pé ẹ wo bí mo ṣe mọ yẹ̀pẹ̀, ẹ wo bí mo ṣe mọ yẹ̀pẹ̀. Ìwé ènìyàn tá a dá láti inú yẹ̀pẹ̀ tó ń padà sínú yẹ̀pẹ̀ tó wá fi yẹ̀pẹ̀ ṣeré tó wá ga tó wá ń pè mo fi yẹ̀pẹ̀ ṣeré ẹ wá wò, mo fi yẹ̀pẹ̀ ṣeré ẹ wá wò. Torí ilé tó kọ́ ní kò sí bó ṣe lè pẹ́ ń bẹ̀ tó, ó padà kú wọn gbé ọ jáde kúrò ńbẹ̀. Ìwọ lọ kọ́ ló ṣe wàhálà, kódà ń bẹ nínú wàhálà tó ṣe yìí tó fi purọ́ jìbìtì. Wọ́n á gbé ọ jáde ńbẹ̀, wọ́n máa lọ jẹ́jọ́ rẹ̀. Àwọn ẹlòmíràn máa wá sùn bẹ̀, wọ́n máa gbádùn ẹ̀. Àwọn tó ń sùn bẹ̀ ẹ̀ náà padà jáde ńbẹ̀. Generation mẹ́rin ò lè lò tí wọ́n fi sọ pé ìjọba ti nílé yìí ti expire. Ẹ wo tá bá ti wá wò, kódà bí wọ́n fẹ́ wò gan tí generation márùn bá ti lò kò ní safe fún wọn mọ́ láti mọ̀ wà nú ẹ̀. Ẹ padà wù tégbòtégbò, yẹ̀pẹ̀ yóò padà di kíni padà, yẹ̀pẹ̀ padà sí yẹ̀pẹ̀ padà, yóò wọlé padà, yóò dára papọ̀ máwọn yẹ̀pẹ̀ lẹ̀ yókù. Ibi tẹ́ ti wù yóò padà síbẹ̀. Ṣé tí yẹn máa fi ṣe fáàrí ni? Ṣé tí yẹn máa jí ọjọ́ yẹn lójú nù? Alladhi ahallana daral muqamati min fadlihi. Ọba tó gbé wa padà sí ilé ìgbé wa gangan, ọjà ta lọ ọ̀nàjà lásán láyé ni. Èyí dáàrin ọjà kọ́ máa wá invest sáàrin ọjà tá kan lọ ná fúnjọ́ kan tí kálukú padà sílé rẹ̀. Ibẹ̀ ni wọ́n wá rán gbogbo owó rẹ̀ sí, tọ́jú owó rẹ̀ lọlé. Ọ̀run nílé ayé lọ́jà.
ibi tá a padà sí Darul Muqamati tá a máa gbé lọ gbére tá a ní kú mọ́ tá a bá débẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó gbé wa délé yẹn láyọ̀ àtàlàáfíà. la yamassuna fiha nasabun. wa la yamassuna fiha lughub. àlìjẹ́nà tá a ti bára wa yìí la yamassuna fiha nasabun. wàhálà ò sí lọ́rọ̀ wa mọ́ ẹni tó bá sè ní mọ́ jẹ ayé ní gbogbo fọ́múlà yẹn wa tá a bá ti dálkì á mọ̀ bí ìgbádùn lókù. la yamassuna fiha nasabun kò sí stress dépò pọ̀ mọ́ a ní depression kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà mọ́ ń bẹ̀ àbániṣe ní gbogbo iṣẹ́ bẹ̀. nígbà tí ayàtọ̀ kàlẹ́ kan tó ṣe mistake kánú Suratu Dari ń pè tufun alayhim wildanun mukhalladuna bi akwabin wa bariqa wa kasim min ma'inin la yusaddauna anha wala yunzifun. aṣá àti ìwọ̀nù wá kí n àlọ́wà wò ó ní àwọn ọmọ tí ọmọ tọ́jú wa lálìjánnà ẹnìkọ̀ọ̀kan ní servant a níranṣẹ́ tá a mọ̀ ránṣẹ́ tá a bá dá àlìjánnà Ọlọ́run sí wa lọ́mọ àlìjánnà. wa yatufu alayhim wildanun mukhalladuna. idha ra'aytahum hasibtahum lu'lu'an mansura wa idha ra'ayta thamma ra'ayta na'iman wa mulkan kabira. عاليهم ثياب سندس وخضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا. Ọlọ́run ní ẹnìkan kan lálìjánnà wọn yóò láwọn ọmọ tí ọmọ ránṣẹ́ tí ó pọ̀ òun nìkan ni a dá wọn fún aṣẹ̀dẹ́ àwọn èèyàn ti wà ń bẹ̀ kalẹ̀ báyìí wọ́n dá wọn síbẹ̀ nítorí rẹ̀ nìkan ìránṣẹ́ lásán ni wọ́n ṣe nǹkan míì láyé o wọ́n ti ẹ̀ ní bá a délé ayé yìí àmọ́ tá a dá wọn síbẹ̀ yẹn fún ni pé kankan mọ́ wá jíṣẹ́ fún ọ lóru lọ́sàn-án àwọn tí ó sáàbù rẹ láàárọ̀ àwọn tí ó ṣiṣẹ́ ọ̀sán àwọn tí ó ṣe díútì alẹ́ ó kàn máa pè wọ́n ránṣẹ́ wìlìdánù mukhalladuna wọn kì í kú wìlìdánù mukhalladuna wọn kì í ṣàárẹ̀ wìlìdánù mukhalladuna wọn kì í dàgbà wọn kì í gbó èjì kan náà kálukú ọ wà lọ gbére ńbẹ àwọn yàtọ̀ sáwọn ìyàwó so lójú ọmọ sọ pé la yamassuna fiha nasabun a kì í ṣe wàhálà tá a bá dá àlìjánnà wala yamassuna fiha lughub. ṣẹbẹ́ ni tó bá ṣe wàhálà ní ọ̀rẹ́ a ní ṣe wàhálà dípò pé ọ̀rẹ́ wa abẹ́lẹ́ a ó ní inú mi ẹ̀dọ̀ ń dùn mí orí ní ń fọ́ mi bàbá dá àlìjánnà kò sí yẹn mọ́ o bàbá dá àlìjánnà kò sí yẹn mọ́ bàbá dá àlìjánnà kò sí irun mọ́ bàbá dá àlìjánnà kò sáwẹ̀ mọ́ bàbá dá àlìjánnà kò sí kan mọ́ o bàbá dá àlìjánnà kò sí kan mọ́ àlìjánnà la ò wọ̀ a ò ní wọ̀ náà o àlìjánnà la ò wọ̀ a ò ní wọ̀ náà bàbá dá àlìjánnà a ò tún jáde mọ́ o bàbá dá àlìjánnà a ò tún jáde mọ́. lọ́mọ tí a ṣe wà lọ́mọ àlìjánnà. Àmín. Ọlọ́run ṣe wá lẹ́ni ìkẹ́. Àmín. Ọlọ́run ṣe wá lẹ́ni ìbínú rẹ o. Àmín. Gbogbo bí a kù sí Ọlọ́run ṣe àforíjì wa. Àmín. Èyí táyé mọ̀mọ́ wa nú ẹ̀ṣẹ̀ forí ẹ̀jìn wa. Àmín. Èyí táwọn èèyàn mọ̀mọ́ wa forí ẹ̀jìn wa. Èyí táwa gan mọ̀ mọ́ra wa nú ẹ̀ṣẹ̀. Tó yẹ kó Ọlọ́run ọba mọ̀ ìpè a kù síbẹ̀ Ọlọ́run ṣe àforí ẹ̀jìn wa. Àmín. Ọlọ́run ṣe àyàfi wa. Àmín. Ìyàfi àwọn òbí wa. Àmín. Ìyàfi àwọn àfà wa. Àmín. Àtàwọn ọmọ wa náà. Ọlọ́run jẹ́ àṣà àlùbáríkà jẹ́ apẹ́ láyé. Àmín. Lẹ́yìn ẹ̀mí gígùn àtàláfíà àgbà táwa bá wa bá Ọlọ́run ká bá ọ pẹ̀lú ìyọ́nú. Àmín. Ká bá ọ lẹ́ni tó ti yọ́nú sí wa. Àmín. Ọlá títóbi Ọlọ́run. Àmín. Ọlọ́run Ọlọ́run abádénú sàárè ká bá foríjìn pàdé. Àmín. Bá dijọ́ tá a bá wọ Ọlọ́run ọba àròjọ́ ká bá foríjìn pàdé. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin Alhamdulillah. walhamdulillahi rabbil alamin.